ṣetán ló bàjẹ́. ẹ ṣí Alaye yẹn sí àwọn ọba ìlú yín. ẹ ṣí Alaye yẹn sí àwọn ọba ìlú yín. ẹ ṣí Alaye yẹn sí president Jagaban Tinubu. ẹ ṣí Alaye yẹn fún gbogbo àwọn ọlọ́pàá tó wà ní Nàìjíríà yìí. mo fẹ́ bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí àbí lọ́sàn-án yìí àbí lálẹ́ yìí àbí nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ kan wọ̀. ẹ ṣí Alaye yẹn, ẹ ṣí Alaye yẹn, ẹ ṣí Alaye yẹn. ẹ ṣí Alaye yẹn fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá. Gbogbo ọba ilẹ̀ Yorùbá fẹ́ bá wọn sọ̀rọ̀. Kẹ́dẹ̀ ṣí Alaye yẹn sí àwọn ọlọ́pàá tó jẹ́ ọmọ Yorùbá bí wọ́n gbọ́ ọ̀kan tí fẹ́ bá wọn sọ. Kẹ́dẹ̀ ṣí àìsí Tinubu Jagaban president kó gbọ́ ọ̀kan tí fẹ́ sọ. Because ẹ ti bà Nàìjíríà jẹ́, ẹ ti bà yí Nàìjíríà jẹ́. But ó ní nǹkan tí a ń rí tó ṣẹlẹ̀ tí ò lè jẹ́ kí Nàìjíríà bọ́ nínú wàhálà tí ayé máa fẹ́ parẹ́. Tí a bá dẹ̀ ti ń rí kíní yẹn, tí a bá ti ń sọ síta, òun ni kí ẹ máa ṣiṣẹ́ lé lórí. Ó ní fídíò kan tí mo rí lórí Facebook. But fídíò yẹn mi rò pé ó máa ṣe play. But má kàn fẹnu bà, ó ṣeéṣe kí ọ̀pọ̀ nínú yín ti rí fídíò yẹn. Fídíò yẹn la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Nǹkan tó wà nínú fídíò yẹn ni wípé tẹ́ bá ti dé Facebook ẹ máa rí, tẹ́ bá lọ sí page mi bí fídíò yẹn máa ṣe rí rè bàbá yìí bàbá tẹ́ wò tó ń gbé sórí ìkúnlẹ̀ yìí, ọba ìlú kan ló gbé sórí ìkúnlẹ̀ tó ní kí àwọn ará ìlú ẹ máa gbá etí ẹ̀, tó ń yọ adé fìlà lórí ẹ̀ tó sọnù. Ọba ìlú ni odidi ọba ìlú ló sọ bẹ́ẹ̀ fún ará ìlú. Bàbá yìí sì kì í ṣe ọmọ 50 years o, kì í ṣe ọmọ 20 years o. Wọ́n tó bá lọ wo full video yẹn, àìnú abiyamọ sí ẹ. But ọba yìí make àwọn point kan nínú fídíò yẹn. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ jẹ́ ọmọ Ifọ̀, mi mọ Ifọ̀ tẹ́ ń sọ nípa, I don't know bóyá ṣé Ifọ̀ pọ̀ ni tàbí Ifọ̀ ẹyọ kan ló wà. Torí ọba yẹn sọ nínú fídíò yẹn pé òun lòun ní Ifẹ̀ ilé, Ifọ̀ ilé, Ifọ̀ oko, ọwọ́ ìkáwọ́ òun ló wà. Gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà under òun náà wà. Nǹkan tó ń bá wọn sọ lẹ máa ṣe. So ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yẹn, ẹ ṣí fídíò yìí sí ọba ìlú yẹn wípé ọba àgbáyé fẹ́ bá sọ̀rọ̀. Ipe agbaniyanju arọ wípé kó gbìyànjú kó bá wa ṣe fídíò nǹkan tí bàbá yẹn ṣe gangan tó fi sáàfù ìfọ́tí àti kó máa dá bàbá àgbàlagbà kúnlẹ̀ láàrin ojú títì.
nǹkan tó fi deserve ẹ̀ afẹ́ mọ̀ nǹkan tí ọba yẹn ń tẹnumọ́ ni wípé bàbá yìí sọ̀tẹ̀ irú ọ̀tẹ̀ wo tí ó fẹ́ wá pa yín lóru ni irú ọ̀tẹ̀ wo ló ṣe tó fi deserve orúkọ bẹ́ẹ̀ so fídíò tá fẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá nígbà míì tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ má máa ká ẹnu ẹ má máa ká ẹnu àwọn ènìyàn irú àwọn ọba yìí báyìí àwọn ọba tó ti hùwà bíi titi wọn síwájú wọn ìwà wèrè tó ń hù nígbà yẹn òun ló fà tó fi gba agbára lọ́wọ́ àwọn ọba dàárọ̀ yìí tọ́lọ́run fi àyè sílẹ̀ fún àwọn politics láti sọ àwọn ọba dẹrú ìwà náà lọ́ba yìí hù ṣùgbọ́n a ò tí ì lè blame ẹ̀ torí a ò tí ì gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ but nǹkan tó lè deserve kí ènìyàn tó lè deserve irú kan báyìí nǹkan mẹ́ta ló lè fà because ìgbà tí yìí pọ̀ àgbàlagbà for the matter bàbá ẹ gan máa ju ọba ìlú yẹn lọ nǹkan tó lè deserve nǹkan tó lè ṣe ènìyàn báyìí ní kó jẹ́ pé ènìyàn jalè kàbí ènìyàn lọ dófàdíyà àbí ẹnìyẹn ẹ rí wípé ó gbébọn dáná fẹ́ wá ká ẹ mọ́lé lóru ó wá ká ó lè deserve irú treatment báyìí tàbí kò yé yín so now ẹni tí ó jalè tí ò dófàdíyà tí ó pànìyàn tẹni ó sọ̀tẹ̀ sẹ́nu ló fi ṣe ní àbó gbébọn wá ká ẹ mọ́lé àbó ń gbèrò láti ṣe irú ọ̀tẹ̀ wo ló ṣe a fẹ́ gbọ́ kó tó di wípé a máa lè sọ̀rọ̀ sórí fídíò yẹn dáadáa because bọ́tí nǹkan táwa go against ní fídíò yẹn ọba orílẹ̀ Ifọ̀ àbí orílẹ̀ Ifọ̀ I don't know ó kọ̀ yà mí lẹ́nu ìgbà tẹ́ sọ pé ilẹ̀ ní gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà nítorí irú èmi sì mi ò mọ̀ yín I don't know who you be yeah so now mo kàn fẹ́ béèrè question kan lọ́wọ́ yín fídíò tí ẹ ṣe yìí báyìí ṣé mọ̀ wípé ẹ ti dá ọ̀rọ̀ ayérayé sílẹ̀ fún àwọn ọmọ yín torí bó bá wùn kẹ́ ẹ ṣe pẹ́ tó láyé ẹ máa kú lọ́jọ́ kan ọba míì náà máa tó gorí oyè kí fámìlì ẹni tí ẹ gbá etí ẹ yìí bàbá tí ẹ gbá etí ẹ yìí kó wá gorí oyè lọ́la àbó wá wà ní position top position kan lọ́la tó bá rí àwọn ọmọ ẹ lọ́jọ́ iwájú báwo ló ṣe máa ṣe wọ́n. àwọn questions tí n fẹ́ kẹ́ bèrè lọ́wọ́ ara yín nìyẹn ìyẹn number 1. number 2 irú fídíò tẹ́ ṣe yìí só tọ́ fún ọba ìlú ṣé ọmọ ìta ni yín ni sí táòtù ni yín ni kó tó dìbò wá fi ń jọba ni àwọn ọmọ ìta ló máa ń ṣe bẹ́ẹ̀ sí ń ṣe náà tẹ́ máa kó àwọn boys jọ ẹ ò kàwé ni ọba tírú kéèsì bá ṣẹlẹ̀ tẹ́ bá rí i pé anybody bá fẹ́ sí ọ̀tẹ̀ yín you have only 2 actions to take fi ẹjọ́ ẹ lọ ọmọ fẹjọ́ ẹni tó bá ń sọ̀tẹ̀ sí ẹ lọ àwọn alálẹ̀ kí àwọn alálẹ̀ dá sẹ̀ríà fún tó bá jẹ́ wípé ọba gidi ni yín lóòótọ́ tí ẹ bá dẹ̀ lè ṣe yẹn ẹ gbégbá ọ̀nà tìjọba ẹ sọ fún àwọn ọlọ́pàá kó wá arrest ẹ wípé ẹ rí i pé ó fẹ́ pa yín àbí ó ṣe ọ̀tẹ̀ irú ọ̀tẹ̀ wo ló ṣe instead of you kẹ wá kó àwọn boys jọ kẹ wá dá àgbàlagbà kúnlẹ̀ láàrin ìlú ká máa gba etí ẹ̀ bàbá onílé lọ́nà yọ fìlà lórí ẹ̀ are you a tout a king ẹni kò sẹ́nibọ́dì tó lè béèrè lọ́wọ́ yín wípé ẹ máa ran lẹ́wọ̀n ni ẹ máa ṣe gbá ẹ̀yin lẹ́nu àwọn akọ́tẹ̀ wọn akọ́jọba ìlú tẹ́wàá ẹni àwọn kan ti jẹ́ wọ́n ti lọ ó kàn yín lé nìní ẹ̀yin náà máa tún filẹ̀ lọ́jọ́ kan máa tún kàn wọ́n ẹlòmíì eléyìí tẹ́ ṣe yìí ó ní agbára díẹ̀ bọ̀ mi ò tí ì lè dá yín lẹ́bi mi ò dẹ̀ tí ì lè dá yín láre bọ̀ mo rọ̀ yín wípé kẹ́ ṣe fídíò ìkan tí bàbá yẹn ṣe gangan afẹ́ mọ̀ torí tí ẹ ò bá ṣe ẹ ò ní ṣe lè gbé o Holy Center Aramada Olúpẹpẹ Dáwàjà fídíò tí mo ní kẹ́ ṣe yìí tí ẹ ò bá ṣe ẹ ò ní ṣe gbé ẹ ò ní gbá etí bàbá yẹn gbé o ọ̀tẹ̀ tí bàbá yẹn ṣe afẹ́ mọ̀
bóyá wá fẹ́ ka yín mọ́lé lóru ni o bóyá gbébọn wá ka yín mọ́lé lóru ni o àfẹ́mọ̀ torí ìkọ́ tẹ́ ṣe yẹn ẹ dúpẹ́ pé kì í ṣàwálà wà ní president lẹ́ni o ẹ níjọba mọ́ o ẹ máa fọba pè tán ni o àtòrí tiyín àgbé stamp lé the word ọba in your family ẹ ò ní fojú kan ọba mọ́ tẹ́tí ayé máa fi parẹ́ because you disgrace entire that town because of that reaction o disgrace adé tó wà lórí ẹ o disgrace ìlú tí o jọba lé lórí with that your reaction no matter what may be as a king téèyàn kan bá ṣẹ̀ láàrin ìlú action méjì pé ló lè take as ọba ìlú tó bá rí wípé action tí ẹnìyẹn take ó lágbára ìyẹn wípé bóyá ó fẹ́ ká ẹ mọ́lé lóru tí ẹni pé kó arrest ẹ tó bá dẹ̀ rí wípé wọ́n ṣe ọ̀tẹ̀ lábẹ́lẹ̀ bóyá wọ́n fẹ́ pa ẹ bóyá wọ́n gbógun tì ẹ ṣebí orí òótọ́ ló ṣe dórí oyè àbí jìbìtì lẹ fi dórí oyè ni tó bá pé orí òótọ́ lẹ fi dórí oyè ẹ sọ fún àwọn alálẹ̀ wípé àdàbí o tó bá gèlè jẹ́ pé àpèrè bàbá mi ni mo wà àdàbí o ipò tí mo wà yìí tí o bá gèlè jẹ́ wípé Ifá yàn mí tí mo fi dórí ipò yìí gbogbo àwọn tó ń sọ̀tẹ̀ sí mi kó kú kó òjijì ó tán kí ló wá dé tẹ́ fi lọ́ hùwà ọmọ ìta ìwà tí àwọn ọmọ ìta máa hù láàrin ìlú tẹ́ máa bá wọn wí gẹ́gẹ́ bí ọba wípé ẹ wá ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ má máa hùwà hooligans ẹ̀yin ọba ìlú ẹ wá gbá front ẹ gbé ọmọ ẹ̀ ṣépè ẹ gbé aya ẹ̀ ṣépè ẹni ojú ẹ máa fọ́ ẹni ẹ máa rán lẹ́wọ̀n ẹ máa ṣègbà ẹ máa ṣàwo ẹ̀kọ́ wo lẹ ń kọ́ àwọn ọmọ ìlú yín kọ́ máa oppress àwọn ènìyàn lẹ́sìn wo lẹ ń fún àwọn ọmọ tó wà lẹ́yìn yín tẹ́jọ balẹ̀ lórí wípé tó bá ti wà ní ipò wípé kọ́ máa gún àwọn ènìyàn gàràgàrà nǹkan tẹ́ ń kọ́ ará ìlú nìyẹn ọba ò tọ́ sí yín o nǹkan tẹ́ ṣe fún bàbá yẹn ẹ ní lọ láì yíya ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ ọ̀hún tẹ́ bá bọ́ síta tẹ́ bá sọ fún wa ẹ̀kọ́ tí bàbá yẹn ṣe àwọn Facebook ya wèrè gan mo lè play fídíò yẹn nísìnyí kí wọ́n mi ò mọ nǹkan tó lè ṣe wọ́n lè sọ pé kìnìkan olóburúkú làwọn Facebook wọn kì í ṣèyàn gidi ẹ jẹ́ kí play fídíò ẹ fẹ́yìn tí Facebook ẹ wo fídíò yẹn tí mo sọ̀rọ̀ lé lórí ẹ̀yin tí TikTok mọ́ bọ̀ ẹ jẹ́ kí play ẹ fún yín nǹkan tó bá fẹ́ ṣe kí Facebook wọ́n sí ẹ tí ẹ sì rí iná kó tó ìbọn máa ṣe wèrè o ẹ jẹ́ kí play fídíò yẹn fún yín ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin tí Facebook mọ́ bọ̀ oníjẹ́rì aya ó máa tọrọ jẹ ni ó máa tọrọ mu abúlé abọ́mu ẹ̀ wọ́n náà máa rọ lọ́wọ́ ara ó máa fọ́ lójú ó máa fọ́ lójú ó máa fọ́ lójú bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan máa bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀. ó gbèjẹ kó bọ́ tako gbèjẹ lọ́wọ́ ó ṣe pé kí n lọ́tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ. ẹni bá bọ̀ pé bàbá làbàbà ń bọ̀ bàbá làbàbà ń tẹ̀lé ìgbó ẹjẹ ẹ sọ pé wèrè ẹgbẹ àti àbúkẹlẹ pé ẹni bẹ jẹ òwúrẹ ní o máa fi ayé wa fẹ òní yóò jó ṣe baálẹ̀ ní àbábá ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní. ẹjọba sọtẹ ọmọ yóò ní jèrè ẹjọba sọtẹ ẹni jèrè ọmọ gbogbo ẹjọba sọtẹ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kó mi kó lọ bó ti yàn mo kápá yín mo ṣòro àti fọlẹ àti mo kó àwọn mi tó ẹ lọ bọ́lí sí ọ̀gá lọ sọ sọtọ nígbà kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹkọ ọ̀rẹ́ ẹ ní tí látẹkọ jọ rẹ yóò sọ pé ọ̀rẹ́ ẹ ní. sẹ́ni bó ṣe gbá etí bàbá lé bàbá. onídàá fún ẹgbẹ́ rẹ kùnà a máa ṣí ẹ nìkan kò ní mọ̀. ìjọba lè ẹrú ẹjọba lè tẹlu abẹ tẹlu ìjọba lẹ tẹlu abẹ tẹlu sọtọ
sọ́tọ̀ ìtẹ́jọ́ ṣọ̀tẹ̀ àti Wàsíù mi ò lọ sọ fún mi. Èmi náà ń Wàsíù jọba lẹ̀ lóru ni mo fi jẹ́. Kábíyèsí mi ò lọ. Ọ̀tẹ̀ wá lù gbogbo èèyàn ọgbógun tì mí tó fẹ́ ṣàánú Wàsíù. Ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ̀ ẹ wá fi mi sú mi alálòpọ̀ àmú mi. Ó fi mi sú mi òru ni mo fi jọba lẹ̀ sọ́tọ̀. Kábíyèsí mi ò bá ẹnìkan lè ṣọ̀tẹ̀ yín o. Mo ti lọ kí ló lọ ṣe bẹ́ẹ̀. Máa rú ẹlẹ́wọ̀n. Sọ́ba ni àbíbálẹ̀. Tí mo retí ni pé mo fẹ́ rú ẹlẹ́wọ̀n máa rú ẹlẹ́wọ̀n. Mo tí mo kó ọ̀fọ̀yè lọ ẹ̀. Ó lọ lọ́pàá máa rú ẹlẹ́wọ̀n. Ṣé báálẹ̀ ni Wàsíù? Èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rú ẹlẹ́wọ̀n. Èmi ni mo lọ́lọ́pàá Nàìjíríà. Ṣé báálẹ̀ ni Wàsíù? It's okay. Ó ti tó. Ó ti tó. Èmi ló ní gbogbo ọlọ́pàá Nàìjíríà máa rán ẹlẹ́wọ̀n. Ṣé ẹ̀yin Facebook ṣe ti rí nǹkan tó bá yẹn ṣe? Ṣé bí ọba ìlú ṣe handle èèyàn rí? Ṣé bí ọba ìlú ṣe handle kéèsì rí? Kí ni bàbá yẹn ṣe? Gbogbo ọ̀rọ̀ tó ń sọ ní fídíò yẹn yàtọ̀ sí ọ̀tẹ̀. Yàtọ̀ sí ọ̀tẹ̀ tó sọ mi rí point kankan dì mú bẹ̀. So kí ni ọ̀tẹ̀ tó ṣe yẹn a fẹ́ mọ̀ ọ̀tẹ̀ tí bàbá yẹn ṣe. So pa ẹ lọ́mọ ni àbò wá gbébọn ká ẹ mọ́lé lóru a fẹ́ mọ̀ ọ̀tẹ̀ tó ṣe. Ó dẹ̀ ti sọ pé òun lòun ní gbogbo ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà. Ó ní abẹ́ òun ní gbogbo yín ti ń jẹ. Òun náà lẹ ti ń gbọ́ yẹn. Wípé òun lòun fìdí gbogbo ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà o. Wípé nǹkan tóun bá ṣe nílùú yẹn àṣegbé ni o. Torí tí àwọn ọba yìí òun ni Ọlọ́run ṣe fún àwọn ìjọba ní ààyè láti gbàgbára lọ́wọ́ àwọn ọba ìlú. So tó bá ti fìyà jẹ àwọn ọba ìlú lẹ́ni wuyẹ ẹ má sa ẹnu wọn mọ́. Torí tó irú àwọn ọba burúkú yìí òun ló fà tí irú kan bẹ́ẹ̀ fi wáyé. Bàbá tó kúnlẹ̀ yẹn kì í ṣe ẹgbẹ́ ọba tó ń sọ̀rọ̀ yẹn tó bá lọ́jọ́ orí. Téèyàn bá sọ̀tẹ̀ fún ẹ téèyàn bá ṣe ọ̀tẹ̀ sí ẹ you have two options. Fi ọjọ́ ẹ lọ àwọn alálẹ̀ àbí kó fọlọ́pàá arrest ẹ kó dẹ̀ lọ proof of ọ̀tẹ̀ tó ṣe. Kì í ṣe kó wá lọ sọ́ra ẹ di ọmọ ìta táòtù. Kẹwàá kóra ẹjọ́ kẹ máa lọ kẹwàá ná bàbá ọlé bàbá. Ṣé bàbá yìí ò bímọ? Irú àwọn ọmọ bàbá ẹ nísìnyí tó bá wà ní position agbára lọ́jọ́ iwájú. Kí ni wọ́n máa ṣe sí àwọn fámìlì ẹ ọba tó ń lo ènìyàn yìí? Ẹnìkan olólè ayé gbóná ó. Ẹ̀yin ti Facebook, ẹ̀yin ti Instagram, ẹ̀yin ti TikTok ẹ wo fídíò yẹn. Kó má bàa dé pé àwọn ti Facebook nìkan ló wò. Because that video is very irritating. That video is very irritating for me. Very irritating. Àtìgbà tí mo ti rí mi wà okay látẹ̀kan. I'm not okay. Because it's very irritating for me. Very irritating video. Ọba ìlú bá di matter. Very irritating, oppressive people. Jẹ́rìí ọmọ ó ní jẹ́rìí aya ó máa tọrọ jẹ ní ó máa tọrọ mu abúlé ẹ abọ́mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ ara ó máa fọ́ lójú ó máa fọ́ lójú ó máa fọ́ lójú ta. Bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan máa bẹ́ẹ̀ lọ́wọ́ ara ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ kó bọ́ tako ẹgbẹ̀jẹ̀ lọ́wọ́ kò sí pé kí lọ́tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ. Ẹni bá bọ̀ kó bá lára bá wù lọ́wọ́ bá lára wọn tẹ̀lé kó ẹjẹ sọ pé wèrè ẹgbẹ àti àbíkẹlẹ gbé ẹlẹbẹjẹ òwúrẹ ní o má fi ayé wa fẹ òní òjò ṣe baálẹ̀ ní àbábá ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní. ẹjọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹjọba ṣọ̀tẹ̀ ẹni jèrè ọmọ gbogbo ẹjọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọdé náà mo ká pa yín mo ṣòwò àti fọlé àti mo kó àwọn mi tó ẹ lọ bọ́ ní sọ̀rọ̀ kẹ́lẹ́ sọ sọtọ́ nígbà kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ ẹni. Sẹ́ni bó ṣe bá bàbá rí bàbá létí. O ní dá fún ẹgbẹ́ rẹ kú náà a máa ṣí ẹnì kan kò ní mọ̀. Ìjọba lẹ̀ ẹrú wa. Ìjọba lẹ̀ sọ́tọ̀ ìtẹ́jọ́ ṣọ̀tẹ̀ àti Wàsíù mi ò lọ sọ fún mi. Èmi náà ń Wàsíù jọba lẹ̀ lóru ni mo fi jẹ́. Kábíyèsí mi ò lọ. Ọ̀tẹ̀ wá lù gbogbo èèyàn ọgbógun tì mí tó fẹ́ ṣàánú Wàsíù. Ó fẹ́ kú ó
ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ wá fi mi sú mi alálòfà mi ó fi mi sú mi òru tí mo fi jẹ bálẹ̀ tó tán tó tán bẹ́ẹ̀ sí mi ò bá dìbọn ní ṣọ̀tẹ̀ yín o. ó lọ kí ló lọ ṣe bẹ́ẹ̀. máa rú ẹlẹ́wọ̀n. ṣọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ rú ẹlẹ́wọ̀n máa rú ẹlẹ́wọ̀n. mo tí mo kó. ọwọ́ fòye lọ ẹ. ṣé ọlọ́pàá máa rú ẹlẹ́wọ̀n. ṣé bálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rú ẹlẹ́wọ̀n. ṣé bálẹ̀ ni Wàsíù. ṣé bálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kékulé gbọ́ kó sọ fún tó kó ẹni bá máa jèrè tó bá kálá lẹ̀fọ̀ yìí ó fẹ́ jẹ alálẹ̀fọ̀ yìí tó bá yẹ sí mi alálẹ̀fọ̀ ní pè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti tó máa fẹ́ yọrọ yìí ṣètò màálù jẹra àkàrà jẹwọ ẹni ó bá bìrè kí lákàá ẹ lọ. Can you see? ẹ̀rí ayé yín níta. tó bá wá jẹ́ pẹ̀yìn lọ́lọ́run kọ́ ẹ máa tẹrí àwọn ènìyàn gàràgàrà ẹnìkan sọ̀tẹ̀ yín o lè fẹjọ́ ẹ̀sùn wọn alálẹ̀ ni ẹnìkan sọ̀tẹ̀ yín o lè arrest ẹ̀ wọ́n ní Ogun State me I don't know ó ní òun ọba ó lóun jẹ ó ní òun ní Ifọ̀ ilé Ifọ̀ oko I don't know where is Ifọ̀ I don't know Ifọ̀ ló pè Ifọ̀ ni wọ́n ní ọba Ifọ̀ something like that I don't know the state I don't know anything about that state but that video is very irritating ẹ̀yin ọba ìlú ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ so yẹ kó rí báyìí ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà so yẹ kó rí báyìí ọ̀tẹ̀ wo ni bàbá yẹn ṣe ẹnìkan tó deserve irú treatment yìí ò lẹ́ni tó bá jalè ẹni tó bá dófàdíyà ẹni tó bá pa ènìyàn ó tán yàtọ̀ sí mẹ́ta yẹn kò sí nǹkan tí èèyàn lè ṣe tó lè fi deserve orúkọ báyìí treatment báyìí àgbàlagbà tó tún lọ́jọ́ sórí fídíò yìí báyìí ó wà lórí internet for life ọba yìí ti gbin igi burúkú sílẹ̀ fún àwọn ọmọ tó bá bí torí àwọn ìrandíran ọmọ bàbá yìí tó bá rí fídíò yìí kò ní fojú ire wo àwọn ọmọ ọba yìí àwọn ọmọ tí ò bá yín dá ẹ̀ṣẹ̀ yẹn wá jẹ́ kó máa jìyà ẹ̀ṣẹ̀ tí ò mọwọ́ tí ò mọ̀ sí. So ọba Ifọ̀ or what you call it a fẹ́ gbọ́ nǹkan tí bàbá yẹn ṣe tí bàbá yẹn fi deserve orúkọ báyìí tí ẹ ò bá dẹ̀ sọ fún wa ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láláì jìyà àwa ò ní sọ ju bẹ́ẹ̀ lọ àwa ò lágbára àwa ọmọ ọlọ́pàá àwa ọmọ sójà ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láláì jìyà Bíbélì sọ wípé ìwà bà tẹnijẹ́ tí a kò bàjẹ́ ọjọ́ tó bá dẹ́kun láti banijẹ́ lọ́jọ́ náà la máa ba ẹ̀jẹ̀ kanlẹ̀. You have two options. Explain for us nǹkan tí bàbá yẹn ṣe àbí kó lọ bẹ bàbá yẹn kó compensate ẹ with the big money kì í ṣe owó kékeré o kẹ́dẹ̀ ṣe fídíò kẹ́tọ́ra apology fún bàbá yẹn ẹ̀ẹ́dẹ̀ compensate ẹ ẹ̀ẹ́dẹ̀ ṣe sí fídíò ni o bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ ẹ̀ ní fídíò yẹn gbọ́dọ̀ ṣe sí fídíò tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ má jìyà nǹkan tẹ́ ṣe yìí o ọba Solomon ló ń sọ̀rọ̀ I am the only man that can talk true to anybody and nothing will happen. If anything happen, many things will spoil. Many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I promote only humanity and truth. I don't believe in any religion. Yeah. So, bàbá ọjọ́ tó wà lórí bàbá yẹn ló dùn mí wípé ká ní pè mí lọ́mọ bàbá yẹn nǹkan tó wá ṣe báyìí fún bàbá mi. Tí bí máa ṣe máa wò ó níran nìyẹn. Agbára wo ló ní local government yẹ ọba tó sọ̀rọ̀ yẹ èèyàn mélòó ló mọ̀ ẹ́ ní local government yẹ tí gbéraga wá pọ̀ tó báyìí ẹ̀yin lẹ lọ́lọ́pàá Nàìjíríà ṣé wọ́n mọ̀ yín l'Àbújá ni ṣé ọ̀rẹ́ Tinubu lẹ́yìn ni bó bá tẹ̀ tó wá jẹ́ ọ̀rẹ́ Tinubu gan anybody ni mo pè tó bá kọjá ààyè ẹ̀
ó máa jìyà. Bí president bá kọjá ààyè ẹ̀ tó bá hùwà tó yẹ kó wà tí ó hù, tí president bá hu ìwà tó yẹ kó hù tálákà, ó máa jìyà. Ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Anybody ni mo pè, ẹ má oppress anybody. Ipòkípò tí o bá wà, ṣe jẹ́jẹ́, because ipò yìí kì í ṣe nǹkan tó lè lò lọ for life, is for make time. Máa rántí wípé wo lè ní ayé lénìí, o ò lè ní lọ́la. Àwọn ẹlòmíì ló máa ní lọ́la. Àwọn ẹlòmíì tó máa ní lọ́la yẹn, ojú wo ló fẹ́ fi wo àwọn fámìlì ẹ. Àwọn ẹlòmíì tó máa ní ayé lọ́la, ojú wo ló fẹ́ fi wo àwọn fámìlì ẹ. Nǹkan tó yẹ kẹ́ máa rò nìyẹn. Position tí o wà is not because of only you, it's because of your next generation. Now nígbà tí o ti ṣe gbígi oró sílẹ̀ báyìí, Ọlọ́run wá kẹ́ àwọn ọmọ yìí báyìí, àwọn ọmọ bàbá yìí, àwọn ọmọ ẹ̀, wọ́n wá di president lọ́jọ́ iwájú. Báwo náà ti fẹ́ sí àwọn ọmọ títí ẹ? Ìwọ ọba tó ń sọ̀rọ̀ ní fídíò yìí. Ọlọ́run wá ṣe ń sin àwọn ọmọ bàbá yìí báyìí, wọ́n wá jẹ́ olípò alágbára kan lọ́jọ́ iwájú. Ọlọ́run wá gbé ayé lé wọn lọ́wọ́ lọ́la. Irú ojú wo ló fẹ́ fi wo àwọn ọmọ títí yín tẹ́ bí? Nǹkan tí a ń sọ nìyẹn. Ẹ má believe wípé tẹ́ bá ti wà ní position wípé ẹ jẹ́ ènìyàn. All of you are nothing. Tó bá ti jẹ́ ènìyàn tó ń mí, tó bá ti jẹ́ ènìyàn tó ń sùn, ẹranko ni gbogbo, a ò jámọ́ kankan. Gbogbo àwa ènìyàn pátá, we are nothing. Okay? Ó máa ń dùn mí gan tí ẹni tó bá wà ní ipò àbẹ tó bá lówó lọ́wọ́ tó bá oppress ẹni tí ò lágbára tó. Tágbára bá ń gùn ẹ, lọ gbá etí ọba ẹ lóbi títí ẹ náà, kẹjọ máa fà náà. Tágbára bá ń gùn ẹ, lọ gbá etí ọlọ́pàá náà. Tágbára bá ń gùn ẹ gidi, lọ gbá etí sójà náà. Ìgbà yẹn la mọ̀ pé wọ́n ló ní ọlọ́pàá tó wà ní Nàìjíríà náà. Ẹnìkan ń sọ̀tẹ̀ wo kọ́tẹ́ ń sọ lẹ́nu. Irú ọ̀tẹ̀ wo? So wá gbé bọ̀ ká yín mọ́lé ni. Ọ̀tẹ̀ tí mo mọ̀ pé ọ̀tẹ̀ gidi ni ẹ. Ṣùgbọ́n ẹnìkan lọ sọ̀tẹ̀ lẹ́yìn wípé ọba yẹn jẹ́ ká jákó lóróyè o. Ọba yẹn o, ẹ jẹ́ ká rọ̀ lóyè o. Ó lọ rìnrìn. Ọ̀rọ̀ ẹ ò ní ìdí wípé ká máa gba létí ní public. Nǹkan tọ́rọ̀ ẹ ní ìdí ni wípé kẹ́ fẹjọ́ ẹ̀sùn àwọn alálẹ̀. Kẹ́ fẹjọ́ ẹ̀sùn àwọn alálẹ̀ wípé àbúgbà àwọn tó ń gbógun tì mí o. Ẹ̀yin alálẹ̀ ìlú yìí o. Torí pé èmi làṣẹ wà lọ́wọ́ ẹ̀, ó yá ẹ bá mi mú. Ẹ ò ṣe yẹn. Ìwà wèrè tẹ́ hù yìí is very irritating. Ó rùn létí. Ó wà disgrace fún gbogbo ìlú yẹn. Ẹ̀yin ọmọ ìlú yẹn, ẹ bá ọba náà sọ̀rọ̀ wípé ìwà tó hù yẹn ó disgrace gbogbo ẹ̀yin ọmọ ìlú yẹn. Ó disgrace crown tó gbé sórí. Ó disgrace àṣà ìṣẹ̀dálẹ̀ ìlú tí ọba yẹn jẹ lé. Bẹ́ẹ̀ni. So go and think about it, go and work about it. Ẹ̀yin tí ọ̀rọ̀ kàn, fídíò náà láti play jáde yẹn. Ìgbésẹ̀ tẹ́ bá dẹ̀ fẹ́ gbé, ẹ jẹ́ ká tètè gbọ́ èsì ní kíákíá. Ẹ má yẹ kó pẹ́. Àwa kì í máa ń jambla lórí íńtánẹ́ẹ̀tì. Low key ni títí wa, underground key. Torí àgbà tó bá ti lómi sínú kò kí máa ń bá èèyàn pariwo. Please, ẹ̀yin tí ọ̀rọ̀ kàn, ẹ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ṣe ní kánkán. Ẹ má yẹ kó pẹ́. So that kí a lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. We want to know what really happened. Irú ọ̀tẹ̀, a fẹ́ mọ irú ọ̀tẹ̀ tí bàbá yẹn ṣe. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n kàn fẹ́ fìyà jẹ, ẹ jẹ́ ká mọ nǹkan tó máa ṣẹlẹ̀ next. But ó dùn mí gan seriously. Àánú bàbá yẹn ṣe mí. Nǹkan tó kọ́ wá sọ́kàn mi ni pé sí bàbá yẹn ò bímọ ni. Tí ò bá tẹ̀ wá bímọ ńkọ́. Ayé àtijọ́ lẹ lè máa ṣe rádaràda tẹ́ ń ṣe o. Ẹ lè sòsì mọ́ láyé ìsìn o. Alágbára jẹ́ alágbára lọ o, ènìyàn jù èèyàn lọ o. Ibi tútù ẹ parí sí, onítẹ̀lómi ti bẹ̀rẹ̀. But agbára kágbára tó bá hùn kó ní ayé,
mo bẹ̀ ẹ́ dúró lọ́wọ́ má fi oppress anybody lo agbára ẹ láti má fi dùn àwọn èèyàn nínú láti fi mú àwọn èèyàn happy okay lo agbára ẹ láti dùn àwọn èèyàn nínú láti máa mú àwọn èèyàn happy láti gba àwọn ènìyàn tó wà ní ìdè láti tú wọn sílẹ̀ nǹkan tí agbára wà fún ni agbára ò sí ní pé kó wá máa fi rẹ́ ẹni tí ò tó ẹ jẹ agbára ò sí bẹ́ẹ̀ ó dùn mí gan seriously very painful very very painful man so that video is very irritating so ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ take action yẹn kankan ẹ má yẹ kó pẹ́ God bless you so ẹ jẹ́ ká máa ṣe fàájì wa lọ ẹ̀yin ti Facebook mo ti bá yín ṣeré tán nìyẹn ẹ mọ̀ pé mi ò kí ń bá yín ṣeré torí ibi tí bá ti rówó lèmi máa ń jókòó sí ẹ̀yin ti TikTok ṣé ẹ̀yin sápálẹ̀ wálé ni anybody ma ti fún wa ní gift kí ló ṣẹlẹ̀ very irritating. Ọba mi ò kẹ́mi lọ́gùn kábíyèsí o nọ́mbà wọn náà jẹ́ bí ayé mi o. Ọba mi fẹ́ ṣí ojú ni o kábíyèsí o pẹ́lẹ́pẹ́ lórí o kí bàbá pẹ́lẹ́ fẹ̀ kẹ́mi pẹ́lẹ́ mi o. How is everything, man? Very okay, my king. Long live my king. Number one. Allah share in his territory. So kí ló wá fún gbòòrò ayé? Ọba mi mo wà pẹ̀lú yín o mo ti ń dúró dè yín látàárọ̀ ni o pé bó lọ́ba mi wà o pé báwo wà lára o. Ara mi wà okay kò sí ewu lẹ́gbẹ̀rún. Pastor Solomon is here. Come on. Ẹ pẹ́ fún wa bà mí. Priority, do you have anything you want to say here or you are here to joke tack? Mo já yín dànù nìyẹn wá wá ráyè tó pọ̀. We don't have time tó pọ̀. A ti wà ní TikTok already kì í ṣe TikTok àti Facebook làwọn. Abba 007, we can't hear you very well. Hello? Tẹ̀lé bá gbóhùn sókè díẹ̀ àgbọ̀ yín. Ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ sir. Ẹ place phone closer to your mouth sir. Àwọn olówó tówó bá ti dí lọ́fun yẹn wọn kì í lè sọ̀rọ̀ púpọ̀. Owó ti dí wọn lọ́fun. Wọ́n ti lówó yà. Hello successful. Baba Solomon. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Yes sir, yes sir. I'm a big fan man. Ṣé fàní yẹn ṣe fá fún wa lówó ni àbẹ̀fẹ́ wa fẹ́ wa ẹ fẹ́ máa fẹ́ wa sátẹ̀gùn sí wa níbí. Mo fẹ́ kí yín now. Just want to give a shout out to you. Okay. Ẹ lọ máa kí mi ní comment section. Because mi ò ráyè kìkì sápá o. Ẹ bá fẹ́ kí mi kó kí mi ní comment section kó má wá sókè. Ó yá Enlighten. Announcement about that we are doing question and answer only. And today is Sunday. Anybody bá ní question gidi kó wá sókè kí àwọn èèyàn lè jàǹfààní nínú question náà. Ẹ̀yin ti Facebook. Ìbáwọn kò fẹ́ gbọ́ wa ó fẹ́ send the request ó lè má bọ̀ ní. Kábíyèsí o ọba mi ò àjẹpé ayé ọba mi. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Sir, right one, ẹ káàsán ma. Ẹ káàbọ̀ sí sàmì. Mi ò tí ì pé 1,000 náà. Ẹ ọba kú 90 no ó kú 80 something. Ó yá gbogbo ẹ̀yin 200,000 tẹ́ wà níbí ẹ follow Longe Bukola please so that kó lè sí ojú. Ìwé tó fi ń pa kámẹ́rà yẹn àwa ò fẹ́ like ẹ bí. Ẹ̀dọ́ bá ní question nìkan ni kó wọlé a ò fẹ́ kíkí a ò fẹ́ mo wá kí ẹni ẹ péjọ mẹ́ta I don't have time for that to parties. Ta mo sọ pé kó wá sí announcement ta ló rìn gbé ìgbé kiri. Èmi ni mo rò bí ẹ bá yàn sọ̀rọ̀ ní ọba mi. Peter. Mr. Peter, kí ni ìbéèrè yìí sà? Àwọn sápá people yìí mi ò láì kí máa gbé wọn wọlé. Yẹ ká sọ everybody. Nǹkan tá à ń ṣe
Ẹ wá béèrè reasonable question lọ́wọ́ ọba mi. Ọba, ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ máa ní sùúrù díẹ̀ fún wa náà. Ẹ ń kó bóyàn. Okay, ẹ lọ máa rojọ́ yín ní comment section. This is Ọba Solomon Kingdom. Kò sáyè sẹpẹtẹrì níbí. Àwa ọmọ lówó níbí àwọn ọdẹmọ tálákà. Ẹnìkan tí a mọ̀ lẹni tó bá follow instruction. So, follow protocol wa níbí. Àwa ò dá olówó mọ̀. A ò lè dá tálákà mọ̀. Gbogbo wa wí ayé pọ̀. Territory. Ẹ bá ti dé òkè, go straight to your point. Tó bá tún dókè bóyá ojú olówó wá ń sọ̀rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ẹ lọ bàbá òní ọkàn ní kékeré ní Amẹ́ríkà láti ń sọ̀rọ̀. Wọ́n ní kí Ṣàngó pa ẹ̀wà àti Amẹ́ríkà. Kí ni tèmi pẹ̀lú Amẹ́ríkà? Èdè òkú Amẹ́ríkà jẹ́. Bóun kó máa gbé ní ìsálú ọ̀run wetin concern me about that. Èèyàn kan tó jọ mí lójú láyé. Oúnjẹ tí mo ń jẹ àtòbò tí mo ń dé. Dáìrọ̀. Kò sí ipò tó wà láyé tó nítumọ̀ sí mi. Ó wà kú lọ́dọ̀. Kò sí ẹjọ́ tá a bá tẹ́rẹ́ tó pariwo kó mute. Mi ò ráyè rídìrídì. Kò sí olówó, kò sí owó tó lè ní lọ́jọ́ kan wà kú dànù. Kò sí ipò tí o lè wà kú dànù. So I don't cherish anybody. Ẹnìkan tí mo cherish láyé lẹ tó bá rẹra ẹ̀ sílẹ̀. No matter who you be. Tó bá rẹra ẹ̀ sílẹ̀, tó bá respect mi, èmi náà máa respect yẹ. Tó bá pọ́n mi lé, máa pọ́n mi lé, máa pọ́n ẹ lé. Tí bá dẹ̀ ti pọ́n ẹ lé, pọ́n mi lé padà. Má wò pé bóyá tí bá pọ́n ẹ lé, má rò pé bóyá olórí méjì o. Mo like kéèyàn kájọ pọ́nra wa lé. That is what I like. Yes. So nǹkan tí a ń ṣe lọ́sàn yìí ni question and answered. Ò bá ìjóbìnrin, ò bá ìjọkùnrin, tó bá ní question tó bá fẹ́ béèrè, wàá wá sókè. Hello ọba, this is my question. Kì í ṣe pé kó débi kó máa rojọ́ kàbí kó máa sọ fún mi pé hello, mo mọ̀ ẹ́ ní kálẹ̀, àjọ pàdé ra rí, àjọ family, èmi ò dá yẹn mọ̀. Because ẹni tí ò mọ̀ mí nígbà tí mo ń ṣe súnmẹ́ka mi ò fẹ́ mọ̀ nísìnyẹn. Yes. So kí n tó lè mọ̀ wípé wo mọ̀ mí, kí sápá bá mú mi, tó bá rí mi nígbà yẹn mo mọ̀ ẹ́. But nígbà tí sápá mú mi ò sọ pé o mọ̀ mí. O wá rí wípé ṣéǹjì díẹ̀ ti wà lọ́wọ́ mi. Wàá sọ pé o mọ̀ mí, màá ní kí Ṣàngó pa ẹ́. O fẹ́ fi mí mọ̀, o fẹ́ fi gbá mi àbí? Mi ò mọ̀ anybody o. Mi ò mọ̀ family mi mọ̀ èèyàn o. Okay? Olóòótọ́, aláàánú, ẹ tó rẹra ẹ̀ sílẹ̀ nìkan ni mo mọ̀. Bíbélì sọ wípé bí Olúwa tilẹ̀ ga, ó kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi ìfẹ́ hàn sí àwọn onírẹ̀lẹ̀. Bó bá lówó rẹra ẹ̀ sílẹ̀, tó bá ti kọ́lé 100 rẹra ẹ̀ sílẹ̀, tó bá jẹ́ president rẹra ẹ̀ sílẹ̀, tó bá jẹ́ IG rẹra ẹ̀ sílẹ̀, tó bá jẹ́ major general rẹra ẹ̀ sílẹ̀, torí kó máa pa ẹ́ lọ́jọ́ kan. Bó jẹ́ ọba rẹra ẹ̀ sílẹ̀, bó jẹ́ ìjòyè rẹra ẹ̀ sílẹ̀. No matter who you be, you will die one day. So tẹ́ bá ti rántí ọjọ́ ikú, kò yẹ kẹ́ máa gbéraga. No matter who you be. So bó ṣe rí gangan nìyẹn. So ìwọ tó bá gbéraga níbí yìí wà tẹ́. No matter who you be. Mi ò kí ń wojú èèyàn. Bó ṣe rí nìyẹn. Má gbéraga débí. Tó bá fẹ́ gbéraga ẹ̀ lọ má gbéraga ẹ̀ níbi tó bá ti náwó ní club ẹ̀. Tó bá fún mi lówó má gbà. Tí ò fún mi ò béèrè. Bó ṣe rí nìyẹn. So we are here for only question and answer, nothing more. Má wá bí wá kí mi. Please mo bẹ̀ lórúkọ Ọlọ́run. Má wá síbí kó wá sọ pé o mà mí rí. Má wá síbí kó wá máa rojọ́. Hello ọba, this is my question. Tó bá ti mọ̀ pé o ní question, má send the request. Very simple answer. Very simple curriculum vitae A. So bó ṣe rí nìyẹn o. Who is the first person? Tó bá dẹ̀ ní ìrànlọ́wọ́ náà, tí bá rí pé ìrànlọ́wọ́ ẹ ní ìtumọ̀, a lè help ẹ náà. Hello Jage man. O tún débi o tún mute. Ogun ìdílé ti bá débi. Rédèrèdè yẹn fẹ́ máa sí. Mi ò ráyè. Bó bá ti wọlé wo tún mute wo mute lásán wo sẹ̀ mí. Báwo ló ṣe máa mute? Ibi ààyè wà tó bẹ́ẹ̀ ni. Ta ló ráyè? Mi ò ráyè o.
Edu mute. Tell mute. Why are you muting? You are here to go straight to the point, not to mute. Go straight to your question directly, not story, not interacting, no superfluous, no parameter, no curriculum. Go straight to your point. That is all. Welcome me, ma. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín, ma? Gbogbo àwọn tí wọ́n gbé wọlé wọ́n kàn ń róòlù ni wọ́n rò fẹ́ra dátà kàwọn lè wọ́n kàn ń róòlù kí ló ń ṣẹlẹ̀. Evangelist. Hello. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Hello. Ẹ kú Kí ni ṣẹ́ta. ìbéèrè yín, ma? Network. Hello, tẹ́ bá ń gbọ́ mi. Kí ni question yín? À ń gbọ́ yín. Kí ni question yín? Oh, God bless you, sir. Ìbéèrè tí mo fẹ́ béèrè, òun náà ló ní í ṣe pẹ̀lú that particular Bible verse tí ẹ lò yẹn gangan wípé ojú Olúwa ń wo agbéraga lókè réré. Ṣùgbọ́n lónìí, ìgbéraga tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí láàárín àwọn tí wọ́n rí ṣe díẹ̀ ó wọ́pọ̀ débi wípé wọ́n fi ipò àti ọlá tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ wọ́n fi ìyà ń jẹ àwọn tó wà ní tí kò tó wọn. Ǹjẹ́ irú ìwà bẹ́ẹ̀ ṣé ó dára kí wọ́n máa bá a pàdé nítorí wọ́n ti wà ní ipò ọlá wọ́n fi ọlá yẹn yin àwọn kan jẹ? Ǹjẹ́ irú ìwà bẹ́ẹ̀ kí ni nǹkan tá a lè ṣe sí tí a bá bárò èèyàn bẹ́ẹ̀ pàdé? Ó pín sí ọ̀nà méjì. All right, sir. Ẹni tí ariwo pọ̀ níbi tẹ́ wà yẹn ẹ máa gbọ́ wa ní comment section. Ẹni tí ìran ẹ bá ti oppress èèyàn rẹ̀ ó bí dandan kan oppress àwọn family ẹ̀ náà. Bí kí ni ẹ ṣe ń work nìyẹn. But àwọn kan wà tí wọ́n oppress wọn on meaningless. So irú àwọn yẹn téèyàn bá wọn pàdé èèyàn gbọ́dọ̀ kọ̀yà fún wọn. But báwo la ṣe fẹ́ mọ ẹni tó jẹ́ pé ìran ẹ ti oppress èèyàn rẹ̀? That is what we cannot identify. Kí Ọlọ́run kó gbà wá. Yes. And then kólúkánù kò tẹ pámọ́sẹ́. Kó má yẹ káyé tẹ ọmọ rẹ̀. Ọba àgbáyé wa ẹ kú ètò. Ẹ káàbọ̀, Kí ni ìbéèrè yín, sà? Ya ìbéèrè tèmi ni pé kí ló lè fà á tó jẹ́ pé téèyàn bá lówó lọ́wọ́ àbí téèyàn bá ní agbára kan tó jẹ́ pé agbára yẹn owó yẹn ó máa ń push àwọn míì tí wọ́n á fi ṣìwà wò. When it's a normal thing. Owó jẹ́ atúnidá. Poverty náà dẹ̀ jẹ́ atúnidá. So ó wá depend bólúkálù kò ṣe ní self control sí. Because ẹni tó bá lè ní self control tó bá lówó lọ́wọ́ máa ṣe wà. So ó depend bí èèyàn bá ṣe ní self control sí. Tabarẹ́ni tó lówó lọ́wọ́ tó ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀bùn ńlá gidi ló ní lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní comment section yẹ ò double tap. Ẹ̀yin tẹ́ wà ní comment section yẹ double tap rárá. Kò dẹ̀ ní dákíkó lórí live yìí nísìnyí torí inú òkè pẹ́ bí èmi. Tẹ́ bá sì mọ̀ pé ohun yìí ká sì pẹ́ lórí live yẹ double tap. Ẹ̀yin ti Facebook ẹ press love and like so that life yẹn á lè wà certain because we are here to learn. But ẹ bá rí wípé ẹ fẹ́ appreciate nǹkan tí mo ń ṣe I leave you here mo lọ dóbò mi nìyẹn mi ò ráyè. Madam ẹni ẹ káàbọ̀, ma. Bá mi o. Kí ni ìbéèrè yín wípé Àbíyèsí o.
ìbéèrè tèmi ní ni pé ǹjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ kí pásítọ̀ àbí evangelist kán láwọn fẹ́ ṣe crusade kán ṣe crusade tán àbí kán láwọn fẹ́ ṣe revival nígbà tẹ ní ẹ fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìdè àbí kinní kan tẹ wá ṣe tán ṣé ó lẹ́tọ̀ọ́ láti pé kán gba owó ọrẹ pé ó yá ẹ̀kẹ́ á máa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí 10,000 wọ́n tó bá ní 10,000 wọ́n tó bá ní 5,000 ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ṣé ó dáa ṣé ọgbọ́n alọ́nijẹ ni àbí kìí ṣọgbọ́n alọ́nijẹ. ègbé ni fún ìbùkún ni fún ẹni tó fọ̀bọ lọ ni ègbé ni fún ẹni tó gbà á. ìdáhùn ẹ̀ ni. ìbùkún ní fẹ́ni tó fọ̀bọ lọ ni ègbé fẹ́ni tó gbà. bẹ́ẹ̀ yes so ẹ̀yin tí ẹ ń sanwó yẹn gangan ló lórí ibú pásítọ̀ lo ọpọlọ ti tiẹ̀ láti fi gẹ̀ẹ́tì owó ni kábíyèsí o ẹ̀yin dẹ̀ ti ráàlú so kábíyèsí o. bó ṣe rí nìyẹn. Mr. Olúwa pẹ̀lú mi, ẹ káàbọ̀ sà. Mr. Olúwa pẹ̀lú mi. Ẹ káàsán. Ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè Ẹ yìí? káàsán máa ọba mú. Kí ni ìbéèrè yìí sà? Ọba ìbéèrè mi ni pé tí èèyàn bá ń try láti gòkè tí ó dẹ̀ ń gbìyànjú but tí obìnrin àbí tí àwọn tó so papọ̀ tó sì ń gbìyànjú láti máa bóyá wọ́n ń wà bákan sí kí lèèyàn lè ṣe. question yẹn ò tí ì clear tó. Bẹ́ẹ̀ ni ó ń gbìyànjú láti gòkè but àwọn obìnrin tó fẹ́ sílé àtàwọn tó wà ní sọ̀rọ̀ àdìsẹ̀ tó máa ń fún ní nǹkan bọ̀ ń believe pé àwọn yẹn èèyàn òun ni but still náà gbogbo wọn yẹn náà sì tún ń gbìyànjú láti bẹ́ẹ̀ wọ́n ń fà láti fà wálẹ̀ padà again. ẹ sá fún wọn náà. ọ̀ṣọ́ èèyàn wá lè sá fún ìyàwó ilé ẹ̀. very simple á lè dànù. ẹ máa lè dànù ni. kéèyàn lè dànù. tẹ bá ti lè dànù tó tutù bá ti mú ẹ kó wá ká mọ́ ìyàwó tèmi lọ́rùn. rédèrèdè ìyàwó ẹ ń fà wálẹ̀ o béèrè lọ́wọ́ ara wípé ìwà wo ló kù o yẹra ẹ wò ìyàwó ẹ fà ẹ wálẹ̀ báwo ni ìyàwó ẹ ṣe ń fà ẹ wálẹ̀ ìyàwó ẹ ló sọ fún ẹ pé kí ẹ máa gbó lóṣù kiri títì. Mr. Ifásùnlé, ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀ sà. ẹ ra ẹ̀ka sàn. Kí ni ìbéèrè yìí sà? tí èèyàn bá ń jọ́sìn níbì kan tó dẹ̀ rí pé ó dà pé kò fẹ́ dánmọ́rán tó bá kúrò ńbẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ńbẹ̀. kò sẹ́sẹ̀ ń bẹ̀ o. gbogbo àwọn tó sì ń béèrè question látàárọ̀ gbogbo wọn lábòlábò ni mi ò tí ì rí question gidi kan tó mú inspiration wá kò tí ì sẹ́nìkan tó béèrè question tó nítumọ̀ àwọn question tó lè fa inspiration mi ò tí ì rí àwọn question lábòlábò náà kàn ń béèrè jọ. wo ẹ jẹ́ kí yọ adé àbùrọ̀kadé máa pẹ́ lórí adé máa mówó. Pẹ́ lórí ọba mi. mo sọ pé kó máa sọ pé adé pẹ́ lórí mi ò láìka àdúrà gẹ̀lẹ̀. Adéníkẹ́. Ọ̀dàwà ní ìgbà káàbọ̀ mà. Ẹ kúrọ̀lẹ́ ọba. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè yín? Bàbá ọ̀rọ̀ ayé tó gbogbo level yẹn bá ti dé bí béèrè question direct we don't have time. Allah onípẹ̀kun, welcome in sir. Kí ni ìbéèrè yín sir? Mistake ni o, mo ń join láì má bẹ̀ẹ́.
Ọba sorry o mistake. Mr. Judgeman, ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yín sà? Ẹ má bínú. Ọba nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ọba ni pé ṣé òótọ́ ni pé tí èèyàn bá ṣẹ́fá so ifá yẹn ó ní wọ́n ní tí èèyàn bá ṣẹ́fá pé ó máa help èèyàn ó máa jẹ́ kí èèyàn lówó lọ́wọ́ owó ò ní dáyàn ṣé òótọ́ ni? Because mo fẹ́ béèrè kí n tó ṣe. Tí ẹ bá ti mọ̀ nípa ifá tẹ bá ṣẹ́ ifá ọ̀nà máa dàgbà bọ̀ tí ẹ bá mọ̀ nípa ifá. Mi ò mọ kankan pa ẹ o kò máa gbọ́ mo dé láwọn ọ̀rẹ́ tó ṣe máa gbọ́ ń pa ẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tó ń ṣe ni mi ò mọ kankan pa ẹ. Ẹ kọ́kọ́ lọ kọ́ nípa ifá first. Amọ̀mọ̀lára ẹ káàbọ̀ mà, kí ni ìbéèrè yín mà? Bẹ́ẹ̀ mi ni ọba ẹ̀ka sàn. Bẹ́ẹ̀ mi ni pé tí ọkùnrin bá nífẹ̀ẹ́ èèyàn tí ò bá láìkẹ́ èèyàn kí ni kíyàn ṣe? Lé dànù. Ẹ wo Nàìjíríà, ẹ wo ayé yìí. Ṣé rí ọ̀rọ̀ ayé yìí máa ń yà mí lẹ́nu. Obìnrin ní wà tó sáré kiri tó ń wọ́ òun ní ìdọ́kùnrin tó máa láìkì ọkùnrin tó láìkì ẹ̀ òun ò wá láìkì ọkùnrin ẹ ráyé. Ṣé rí Nàìjíríà, ṣé rí pé àwa ènìyàn Bíbélì sọ wípé a ti fi ayérayé sí wa lọ́kàn. A ò ní tẹ́ lọ́rùn. A ò ní tẹ́ lọ́rùn. We have problem in this life. O láìkì ẹ̀ but o láìkì ẹ̀. Dé dànù kó wá lọ fẹ́ tó wọ́n máa gbá etí ẹ̀ tí wọ́n máa láìkì. Mr. Jẹjẹlí ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yín sà? Ọkàn rò ní o. Program mẹ́ta là ń ṣe o. Ìwọ tó bá ní question àti ìwọ tí o bá need help tá bá rí pé help ẹ nítumọ̀ a lè help ẹ o. Jábìjàbì owó wà nílẹ̀ o. Madam Success ẹ káàbọ̀ mà. Kí ni ìbéèrè yín mà? Madam Success ẹ ti mute o. Nẹ́tíwọ́ọ̀kì bí òun àdákẹ́ mi gbọ́ kankan mọ́ o, ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín ẹ mute ni. Kí Success gbàdúrà kó má padà gbèpè lọ́dún yìí. Rádaràda. Bàbá máa ṣe rídìrídì síbi ló máa ti fẹ́ máa ṣe òsì. Òfúnra ẹ̀ mute ó ní ò gbọ́ wa. Where is the help in that rubbish? Mama and son ẹ káàbọ̀ mà, kí ni ìbéèrè yín mà? Mama and son mà. Help lèmi bá wá o. Irú help wo ni ẹ ṣí kámẹ́rà yín mà? Ẹ káàsán. Yes ma, irú help wo lẹ need mà? Irú ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ mà? Àjọ mo fẹ́ ṣí kámẹ́rà. Network yìí o. Ẹ máa save ẹ ní tẹ́ bá ti save ẹ ló máa ojú yín. Ẹ káàsán mà. Ẹ káàbọ̀ mà, irú help wo lẹ need lọ́tọ̀ ọ̀dọ̀ bá mà? Hello, ẹ káàsán mà. Ẹ káàbọ̀ mà, irú help wo lẹ need mà? Ẹ jọ̀ọ́ mo ní help fún ọmọ mi tó wà ní school ni o.
Okay, daddy ẹ come out. Daddy wọn come out. Daddy ọmọ yín come out. Bí a kẹ lọ síbi tí network ti madam ma. Madam tó fẹ́ káàbọ̀ ma. Hello, ẹ káàsán ma, ẹ káàsán sà. Yes ma. Ìbéèrè tèmi ọba. Wọ́n ní obìnrin tó bá ń ṣe ṣìnà tí ò bá parẹ́ ó máa pa ọkọ. Ọkọ tó wá ń ṣe ṣìnà ta lòun fẹ́ pa ọba. Kò lè pa anybody. Ẹ ṣọ́. Yeah. Ọkùnrin tó ń ṣe ṣìnà kò lè pa anybody ọba. Kí ló ń padà nílé? Mo lè láya púpọ̀. Ọba ẹ bá mi sọ̀rọ̀ lé lórí, ẹ má já mi bọ́lẹ̀ o. That is your answer. Ọkùnrin tó bá ń ṣe ṣìnà kò lè pa anybody. So but obìnrin tó bá ń ṣe ṣìnà tí ò bá para àpò. Kí ló dé tí ọkùnrin yẹn wá ń ṣe ṣìnà tí ò lè pa anybody? Ṣóun náà kò ṣìnà ẹ̀ ò lè affect òun náà nìyẹn. Kó máa ṣe lọ. God bless you. So torí wípé ọkùnrin yẹn sanwó lé ẹ lórí ni. Owó tó san lé ẹ lórí yẹn. Tí ọkùnrin ní ìfẹ́ gbà lọ́fẹ̀ẹ́ yẹn. Ọkùnrin tó fẹ́ gbà lọ́fẹ̀ẹ́ yẹn ni kó pa á àbí kó pa ọkọ yẹn. Ṣùgbọ́n obìnrin ò sanwó lé ọkùnrin lórí. So tó bá lọ yàn lè, kò ní kankan ṣe pẹ̀lú ìyàwó yẹn kò lè ní ara ìtàn. Nítorí pé ọkùnrin. Èmi dẹ̀ wò pé ọkùnrin. Èmi wò pé ọkùnrin tó ń ṣe lè ṣóun náà ti ń súnmọ́ kòtò ikú bẹ́ẹ̀ yẹn. Well, mi ò sọ fún ẹlòmíì. Tèmi ti yàn lè bọ́ sí 12 years lónìí. How many years? 12 years tí mo ti yàn lè bọ́ nínú. 12 years. Ọba ti gba degree o. Ìbéèrè mi nìyẹn sà. All right sir. God bless you. Ẹ ṣé gan sir. Yes sir. But mo máa fún yín ní òkùnkùn kẹ́tí lọ. Okay sir, mo wà pẹ̀lú yín sir. Má pẹ̀lú àwọn obìnrin tó sọ fún ọkọ wọn pé kó má yàn lè. No, mo tẹ free ọkọ mi, mo free ẹ, mo free ẹ. Because obìnrin tí ò bá gbà kọ́kọ́ ẹ máa yàn lè. Ọkọ ẹ lè lo oṣù mẹ́ta nílé kó má dé. Mo tẹ free ẹ mọ̀ kò gbọ́dọ̀ jóbò tèmi nìkan ló máa dún gbogbo ìgbà. Tẹ́yàmù tó bá lọ dún ẹlòmíì so ó tún máa wà okay dáadáa. God bless you. Ọba kí ni question Ọlá? Mr. GM. Ẹ kúrọ̀lẹ́ ọba. Yeah, question tèmi ni pé Bíbélì sọ pé lẹ́yìn ikú ìdájọ́. Bọ̀ àwọn kan wà tó yẹ pé wọ́n ti kú. Ṣé lóòótọ́ ni àwọn àkúdà àyà wà tó yẹ pé wọ́n ti kú wọ́n dẹ̀ tó padà wá sílé ayé? Ṣé a máa sọ pé nígbà tí wọ́n kú yẹn wọn ò ṣèdájọ́ wọn ni? Bọ́lọ̀ ò ṣe ṣé ọ̀rọ̀ Bíbélì yẹn ò ṣẹ ni? Pé lẹ́yìn ikú ìdájọ́ àwọn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n á kú wọ́n á dẹ̀ tó padà wá. Ìdájọ́ wo ló tó wípé kéèyàn kí wọ́n gbọ́yẹ̀ pẹ̀lú èèyàn lórí? Ẹ dáhùn. Kí lẹ sọ sà? Mo ní ìdájọ́ wo ló tó wípé kéèyàn kú kó dẹ̀ gbọ́yẹ̀ pẹ̀lú lórí? Ìdájọ́ wo ló tó ju bẹ́ẹ̀ lọ? Bọ̀ irú ẹni tó kú báyìí nìsín lẹ́yìn ọ̀pọ̀ irú ẹ̀yin báyìí nìsín ẹ máa sọ pé ẹ ti lo 200 plus láyé pé ẹ ti kú rí ẹ ti padà wá pé ìpadà wá ẹlẹ́ẹ̀kejì yín lélẹ̀ àbẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣé a máa sọ pé ńgbà tẹ kú ńgbà yẹn Ọlọ́run ò ṣèdájọ́ yín ni lẹ fi padà wá. God bless you. Ara wa yìí òun náà máa ń ṣèdájọ́ ẹ̀. Ẹ̀mí ò kì í ṣẹ̀. So ara tó kù yìí wọ́n ti ṣèdájọ́ ẹ̀ wọ́n ti rí mọ́lẹ̀ ó ti jẹrà. Ẹ̀mí mi ló padà wá sí ara bọ́ọ̀dì ẹlòmíì. So tẹ bá wá sáyé ìgbà wọn bọ́ọ̀dì ẹ tó fi ń yàn lè tó fi ń pa èèyàn tó fi ẹnu tó fi ń rojọ́ yẹn gbogbo ẹ̀ ló máa jẹrà ìdájọ́ ẹ nìyẹn. Tó bá ti kú wọ́n máa dáná sun àbí wọ́n gbọ́yàn pẹ̀lẹ́ nìyẹn lórí kí bọ́ọ̀dì ẹ jẹrà ẹ̀mí yẹn ìyẹn máa lọ àti lọ wọnú bọ́ọ̀dì mi àtúpadà wá. Ó padà wá sára ẹlòmíì. That is it. That is how it is. Ẹ̀mí ò kì í dẹ́ṣẹ̀ ara ló máa ń dẹ́ṣẹ̀. Because nǹkan tí mo fi believe ọ̀rọ̀ yín ni pé
ìgbà tí mọ́dà mi kú ní 2013. So. ẹ lọ máa sọ̀rọ̀ fíìmù yìí ní comment section kì í ṣe bí tẹ́tí fẹ́ máa sọ story fíìmù fún wa àwọn aráyè gbogbo ẹ̀ láti béèrè question mo ti dá yín lé mi ráyè. Madam Any Baby, ẹ káàbọ̀ mà, kí ni ìbéèrè yín mà? Any Baby. ẹ wá fẹ́ kọ fíìmù fáwọn ọdẹ tíátà ẹ lọ sọ fún wọn ní bm. Any Baby, ẹ káàbọ̀ mà, kí ni ìbéèrè yín mà? Hello, Madam Henny. Mr. Yakini, ẹ káàbọ̀ sir. àwọn èèyàn wọn yóò rọ obìnrin dátà. Okay. ẹ̀yin èèyàn yẹ ẹ double tap life yìí slow ẹ double tap tó nígbà tẹ bá tún pèpè ni. ẹ jẹ́ pa tap ẹjọ́ ẹ̀yin tẹ́ bá need help ẹ̀yin tẹ́ bá need ìbéèrè àti ìbéèrè lọ́wọ́ bá ẹ̀yin ni kẹ́ send the request tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè tẹ́ bá dẹ̀ need help tó wà valid ẹ send request yín. Mr. Yekini, ẹ káàbọ̀ sir. Daddy Adedoyin Adeyinka Daddy Adeyinka, ẹ káàbọ̀ sir. Hello. Biodun. Daddy Adeyinka, Mr. Yekini. Abigail. Ọba mi àbí àwọn pípín yẹn ti send request yẹn ti pẹ́ ni. Mr. Abẹ́fẹ́ káàbọ̀ sir. Omi lómi. Mr. Ọlámi ẹ káàbọ̀ sir. Hello sir. Mr. Ọlámi ẹ káàbọ̀ Hello, kí sir. ni ìbéèrè yín sir? À ń gbọ́ yín sir. Ẹ jọ̀ọ́ ẹ fún 1 minute sir, ẹ jọ̀ọ́ sir. Ẹ jọ̀ọ́ ẹ dẹ́sẹ̀ wá ṣe ń fẹ́ ṣò kámẹ́rà. Ẹ jọ̀ọ́. Yes, sir. Omi ní ẹgbẹ́ kan gbé fruit ẹ̀ wá. Tálá bá fi ọwé ta ló lò. Mr. Ọlámi. Ọba sir. Kí ni ìbéèrè yín lọ́dọ̀ ọba? Kábíyèsí sir. Kí ni ìbéèrè yín lọ́dọ̀ ọba sir? Ní ẹ bá wọn sọ̀rọ̀, ó kọ́ mi ní Ọlámídé Sulaimon. Mi popular lórí social media gan. Tẹ́ bá rí fídíò mi dáadáa. Mi jẹ́ kan nú àwọn online blogger lórí Facebook. Mi dẹ̀ popular dáadáa lórí social media. First time, ó dàbí first time tèmi àti ọba dọ̀mà máa sọ̀rọ̀ lélẹ̀. Mi kọ́kọ́ kọ́ yín sà bàbá mi. Mi ní bọ́kùnrin lágbára Ọlọ́run. Òkè òkè lẹ́ máa lọ ẹ̀ ní ṣubú dànù. Ọwọ́ yín méjèèjì báyìí ní fígbọ́mọ ọ̀sẹ̀ ní kábàámọ̀ lágbára Ọlọ́run. Gbogbo dáadáa tẹ́ ń ṣe ní society mi rí. Gbogbo tí ẹ̀ ń ṣe dáadáa mi rí. Now, nǹkan tí mo fẹ́ sọ number 1. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Àmì wá ṣeré ń bí báyìí. Nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé gbémi ṣe wà máa ń ṣe charity work. Charity work ìdí ẹ̀ máa ń ṣe yẹn nǹkan táwọn èèyàn fi mọ̀ mí lórí social media nìyẹn first place. Mi máa ń lọ on the street káàkiri máa help àwọn èèyàn and èmi tí mi dẹ̀ help àwọn èèyàn mi ní tèmi lọ́wọ́ tèmi náà wà lára mi but nǹkan tó ṣẹlẹ̀ ni pé suddenly ingrate máa ń pọ̀ nínú àwọn oore tí mi máa ń ṣe bíi pé káwọn èèyàn ń fi ibi sú mi àbí káwọn èèyàn ń ṣe like a lot of things àwọn èèyàn tí mi ràn lọ́wọ́ yẹn kàn turn against me. There are so many several like that. Me they stop and I turn to online bloggers because I know I have a lot of people on social media who do support my charity. But èmi gangan mi ní
Ìfẹ́, what is your question? Ọba ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́, ìbéèrè mi ni pé kí ni ìdí tó yẹ pé àwọn onígbàgbọ́ tó bá gbàgbọ́ dáadáa wọn kì í ní owó dání, bọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tó ń dẹ́ṣẹ̀ wọ́n máa ń lówó dáadáa ju àwọn onígbàgbọ́ lọ. Ẹ fún wa ní àpẹẹrẹ ẹlẹ́ṣẹ̀ tí ẹ rí tó lówó, ẹ dẹ̀ fún wa ní onígbàgbọ́. Okay, like wọ́n máa ń ní àwọn tó bá ń mutí, tó ń kóbìnrin, tó ń mu àmupara, tó ń jalè àbí nǹkan kan, wọ́n á ní àkàwọn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Question tí mo bèrè kọ́ lẹ́ ń dáhùn sí. Okay. Ẹ dárúkọ ẹlẹ́ṣẹ̀ kan tí ẹ rí tó lówó, ẹ dẹ̀ dárúkọ onígbàgbọ́ kan tí ẹ rí tó lówó. Tí mo bá dárúkọ wọn sà ní eré ọ̀dọ̀ mi ẹ lè mọ̀ wọ́n sà, àwọn tèmi gan mọ̀ fúnra mi. Ẹ dárúkọ ẹnìkan tó pọ́pùlà ní Nàìjíríà jẹ́ tó lè yẹ ẹlẹ́ṣẹ̀. Yẹ lè díẹ̀ sà o. Because kó tó di pé àwọn máa ṣe ìgbàgbọ́ sí population ó wà láyé pátá lẹ́lẹ́ṣẹ̀, gbogbo èèyàn tó wà láyé pátá lólódodo. Ibi tí ẹ̀yin jẹ́ ẹlẹ́ṣẹ̀ sí kò lè sí ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, ibi tí èmi jẹ́ ẹlẹ́ṣẹ̀ sí ẹ̀yin ò kò sí ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, tó gbogbo wa lè yàn tó gbogbo wa lè yàn dáadáa. Ibi tí èmi dá sí ẹ̀yin ò dá síbẹ̀, ibi tí ẹ̀yin dá sí ẹ̀yin ò dá síbẹ̀, that is that. Kò sí ìgbà tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ Wisdom. Thank you very much for the question, for the answer. I don't know how you people are thinking. Nothing like ẹnìkan wà ẹlẹ́ṣẹ̀ ẹnìkan wà. Àwọn kidnapper tẹ́ ń wò yẹn níbi táwọn náà dá sí. Àbí mo parọ́ ni? Àwọn kidnapper yẹn. Lọ́rọ̀ ọba mi. Àwọn kidnapper tẹ́ ń wò yẹn máa ní àwọn tó ń ṣàánú náà. Bẹ́ẹ̀ ni sà. Òtún ọba tẹ̀ dá fẹ́ anybody, wọ́n dá fún ìyàwó wọn. Bẹ́ẹ̀ ni ó láwọn kan táwọn náà wọ́n máa bọ́, táwọn máa ṣàdúrà fún wọn. Wọ́n dá fọ́mọ wọn. So gbogbo apáta lẹni ibi, gbogbo apáta lẹni rere. Àti jẹ́ olóríire ènìyàn, àti jẹ́ olówó ènìyàn, ó wà ọwọ́ ọpọlọ ló wà. Kò sí lọ́wọ́ wípé wo jẹ́ èèyàn gidi àbí wo jẹ́ èèyàn burúkú. No. So ọpọlọ ló máa ń yọ owó mẹ́. Madam Olamide ẹ káàbọ̀ máa. Mo ò ní jọ́gùn. Ẹ káàbọ̀ sí Olamide sà. Kí ni ìbéèrè yín sà? Hello sà, kí ni ìbéèrè yín sà? Mi ì sí ilé ni ọ̀ iṣẹ́ yìí wà ní. Mr. Olamide ti gbé yín sókè sà o. Ẹ wà á lé. Èmi wà lé náà. Àwọn tó jáde kọ̀ jáde ní èmi jáde. Méjì lé lè ṣe náà, popular ní Bọ́lá lè máa ṣe àárọ̀ là. Madam Love ẹ káàbọ̀ máa. Ẹ ra sa ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Yes sir, ìbéèrè mi ni pé wọ́n máa ń ní ẹni tó bá mu ọtí ó máa ń pa ẹ̀mí mímọ́ lára yàn, pé ọtí ò dáa gẹ́gẹ́ bí owó fún onígbàgbọ́. Èmi wá fẹ́ béèrè pé ṣé lóòótọ́ ni ọtí ò dáa fún onígbàgbọ́ ni pé ó máa ń pa ẹ̀mí mímọ́? Wọ́n ní ẹni àwọn tó bá ti mu tíbẹ̀ yẹn tó bá sọ pé àwọn pásítọ̀ àbọ̀lọ́ ń jíṣẹ́ bì kan, wọ́n á sọ pé ẹlẹ́ṣẹ̀ ni pé ó mu ọtí, pé ẹni tó bá mu ọtí bẹ̀ yẹn kò lè, òun ló wá ń fún mi ní ó ń bọ́dà máìdì mi pé ìjẹ́ ṣóòótọ́ ni sà, ṣé ọtí ò dáa rárá láti máa mu? Irú ẹni tó bá yín sọ̀rọ̀ báyìí, èmi ọlọ́tí lèmi, kò dẹ̀ pa ọpọlọ tèmi, kò dẹ̀ pa ìgbàgbọ́, kò dẹ̀ pa àmì mọ́tò. Bàbá dẹ̀ máa mú. Okay sir. Okay sir. Gbogbo yẹn bò lápá ni. Okay sir. Ọkàn ẹni ní gbàgbé èèyàn. Àwa máa mọtí kú ni. Madam jáde ẹ káàbọ̀ máa.
Madam Twins on ẹ káàbọ̀ mà. Mr. KB ẹ káàbọ̀ sà. ẹ ṣé o ẹ kúrọ̀lẹ́ o. ẹ ń béèrè fún ẹ̀kọ́ fẹ́ bá béèrè lókè nínú ìgbọ́ ọ̀bọ̀dọ̀ ìgbà. Ìbéèrè mi ni wípé ǹjẹ́ ó dáa kéèyàn máa jẹ́ kìrìsìtẹ́nì tó kó sọ pé òun sin ọlọ́run ọba kó dẹ̀ tún bẹ̀ sí ní sin Ọbàtálá torí gẹ́gẹ́ bí ohun tá a rí pé ọba ìránṣẹ́ ọlọ́run ní àmọ́ a dẹ̀ tún rí pé ẹ tún ní ilé Ọbàtálá tí í ṣe ilé Ifá ǹjẹ́ ó dáa bẹ́ẹ̀? Ṣé èmi rò pé téèyàn bá fẹ́ jẹ́ Ọ̀ṣáká kó jẹ́ Ọ̀ṣáká téèyàn bá dẹ̀ fẹ́ jẹ́ Òṣoko kó jẹ́ Òṣoko ìyẹn ni mo rò ìbéèrè mi nìyẹn. Ọ̀dà ẹ má mute o ẹ má dáhùn àwọn questions kan. Ó dáa mò ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ jẹ́ pásítọ̀. Bẹ́ẹ̀ni. wọ́n ṣe bí àpẹẹrẹ ni o. Mò ń gbọ́. ṣùgbọ́n ẹ wá lọ sí training àwọn boxer. Okay. So gẹ́gẹ́ bí pásítọ̀ tí ẹ jẹ́ olùwà káyín mọ́lé. Okay. Ẹ wá lo prayer láti fi kọ́ka olè yẹn ẹ wá lo boxer torí pé ti kọ́ ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ kọ́ka wọn olè yẹn. Okay. Nítorí wípé ẹ jẹ́ pásítọ̀ tí ẹ ò lo prayer tẹ́ fi boxer fi kọ́ka wọn olè yẹn ṣẹlẹ́sẹ̀ nínú. Ìyẹn ò ń ṣẹ̀ṣẹ̀ mo defend ara mi ni. God bless you. So tó bá jẹ́ wípé iṣẹ́ pásítọ̀ nìkan lẹ sí tí ẹ ò ṣiṣẹ́ boxer yẹn báwo lẹ fẹ́ wá fèsì àwọn olè yẹn lọ́jọ́ yẹn. Ṣé ìyẹn ò jọra. ẹ dá mi lóhùn ẹ fi ẹ jẹ́ kí n láǹdì ọ̀rọ̀ mi ẹ fi ìwàásù sílẹ̀ tó bá yẹ pé from example now bóyá ẹ pásítọ̀ nípa tẹ́ ẹ wá kọ́ ẹ̀sẹ̀ àwọn olè wá dé lọ́jọ́ yẹn tẹ́ ẹ̀dẹ̀ ní ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ ní fèsì wọn kí lẹ́mọ̀ kó má ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ó ṣeé ṣe kán ṣe mí léṣe ṣùgbọ́n Ọlọ́run náà ò ní fààyè náà sílẹ̀ fún wọn láti wá àtàkì mi. God bless you. So bí mo ṣe wà yìí èmi máa ń sọ̀sáká mi máa ń sòṣòkò torí ọjọ́ tí wọ́n bá fẹ́ fòṣòkò gbá mi máa fòṣòkò fèsì wọn bí wọ́n bá fẹ́ fòṣáká gbá mi máa fòṣáká fèsì wọn. So èyí tí mo fi ń sọ̀sáká tó mo fi ń sòṣòkò mi torí tí n bá ṣe ọ̀sáká nìkan wọ́n bá fẹ́ fòṣòkò gbá mi mi ní rí ọ̀sáká fèsì wọn wèrè la fi ń wo wèrè. Kódà ìyẹn ó tún wá lead sí second question mo understand the answer yín. One thing ni pé ẹ máa ń sọ bó ṣe yẹ kó rí ní bí ó ṣe yé yín sí bó jẹ́ ṣe yé èmi náà sí àmọ́ ohun tí mo fẹ́ sọ ni pé ṣé ẹ gbàgbọ́ pé ayé kan ń bẹ lẹ́yìn ayé tá a wà yìí ṣá. tí bá rí ẹni tó ti lọ sínú ayé yẹn rí mo lè gbàgbọ́. Okay. Ta ni ẹ rò pé ó jẹ́ alákòóso ayé tó wà lẹ́yìn ayé yìí ṣé Ọbàtálá ni àbí Ọlọ́run ọba. Ẹ gbọ́ àkàn tí mo sọ ni. Mo ní tí n bá rí ẹni tó ti lọ sí ayé yẹn rí pé mo lè gbàgbọ́ sí ẹ tó bá wá ròyìn bí ayé yẹn ṣe rí. Ọmọ mi fi díẹ̀ múlẹ̀ náà ó wà nínú báíbù ṣé ẹ gba bíbélì gbọ́ ni. Ẹ gba báíbù gbọ́. Ẹ gba báíbù gbọ́. Mo máa ń kẹ́kọ̀ọ́ nínú bíbélì mi ní ìgbà gbọ́. Ẹ bọ̀ gbogbo nǹkan tẹ́ ń kanu bíbélì yẹn ṣé ẹ gbàgbọ́ pé òótọ́ ni àbí irọ́ náà kọ̀ọ̀kan sí àbí àròsọ. Mo ń kẹ́kọ̀ọ́ níbẹ̀ mi ò gbàgbọ́ kó ṣẹlẹ̀. Ẹ gbàgbọ́ tẹ́ ẹ bá gbàgbọ́ ẹ ní máa kẹ́kọ̀ọ́ nínú nǹkan tẹ́ ẹ gbàgbọ́. Hold on. Ṣé torí pé mi àti ìdíjọ sọ̀rọ̀ lórí láìfún ń sìn ṣé kéèyàn fẹ́ wá sọ pé òun fẹ́ gbé kọ́ńtàkì fún yín lọ́la pé wọ́n á dúró fún yín tó possible. Rárá kò ìyẹn ò ṣeé ṣe. So bọ́rọ̀ bíbélì ṣe rí nìyẹn mo ń kà mo ń kẹ́kọ̀ọ́ bọ̀ mi ò gba nǹkan tó wà ní ẹ̀gbẹ́. Ó possible kí n àti ìjọ máa sọ̀rọ̀ ó possible kí n gbé yín wá lọ́la láti jọ máa sọ̀rọ̀ kí ẹ̀kọ́ bá sọ fún mi pé ẹ̀lú ọba Solomoni ṣé mo mọ kí bàbá ẹ̀dẹ̀ fẹ́ gbé contract kan fún un ṣé mo lè dúró fún un ní mi ò mọ̀ rí. So that is it. So Bible is ìwé tí mo lè kẹ́kọ̀ọ́ ní ẹ̀mí bọ̀ mi ò gbàgbọ́. Ṣé ẹ̀sìn wa ń gbàgbọ́ tí lọ? Kódà ìbéèrè tí mo kàn fẹ́ béèrè náà nìyẹn. Mo ṣe wà níbi ìgbóhùn tẹ́ ń sọ ni mò ń gọ̀.
So bí ṣé ìbéèrè yín ti tán bẹ́ẹ̀ yẹn? Wọ́n ní ṣé ìbéèrè yín ti tán? Hello? Máa ní yóò rówó fi ra dátà ni. Ọ̀sáká ọ̀sọ́kọ lè ní o. Mo kàn máa ń láìka ara mi ní Ọlọ́run. Ó ṣeé ṣe k'Ọlọ́run dà mí sí méjì báyìí, kíkan jẹ́ ọkùnrin kíkan jẹ́ obìnrin. A máa dóra wa pa gbèrègèdè. Mo kàn ń láìka ara mi ní Ọlọ́run. Ọlọ́run ṣe ọba mi. Kíkan kan jẹ́ ọkùnrin kíkan kan jẹ́. Dádì Adé ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yìí sà? Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé tẹ́ bá mọ̀ pé ẹ̀rọ ń gbéra dátà náà wọlé sí mi. Mr. Ọlá ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yìí sà? Hello? Hello? Kí ni ìbéèrè yìí sà? Hello? 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 Àwọn Ganugolis generation ẹ jọ̀ọ́ ìwọ tó bá mọ̀ pé o ní ìbéèrè just comment that I have a question máa gbé yín wọlé láti comment section. If you know that you have question just comment from the comment section. I will. So màá lè gbé ẹ wọlé láti comment section direct. Kí ni ìbéèrè yìí sà? Ọba ẹjọ́ ṣé ó dáa kí student kó máa san ìdá mẹ́wàá fún church ni student. Student tó gan pastor bá mọ́ lè sọ̀nà. Like torí báyìí wọ́n sọ ní church pé wọ́n sọ ní church pé as a student pé you have to pay your tithe and I was like I'm not working so ṣó dáa ọba tó mọ̀ kí student kó máa san. Ẹ lọ máa bá àwọn pastor yẹn sọ ó wà ọ̀rọ̀ yẹn máa ń rùn létí mi. Best go on. Rárá sà, àlàáfíà fún yín sà. Go on Mr. Man. Question mi ni pé Bíbélì ní aṣiwèrè ń kó ọrọ̀ jọ láìmẹ́ni tí ó lò. Ẹ jọ̀ọ́ sà, kí ni àǹfààní wo ló wà nínú kéèyàn kọ́lé méjì mẹ́ta kó wá ní mọ́tò tó pọ̀? Àǹfààní tó wà ní pé kéèyàn kọ́lé méjì mẹ́ta ni wípé tílé kan bá gbóná wà lọ́sẹ̀ kejì. Ṣé o wá lè wà convenient? Irúfẹ́ mi nísìnyí ilé 6 ni mo kọ́. Mo lè kúrò níbí kí n lọ sí Abuja. Mo lè kúrò níbí kí n lọ sí Ọ̀ṣun state. Mo lè kúrò níbí kí n lọ sí Ondo state. Mo lè kúrò níbí kí n lọ sí Èkó. So ó máa jẹ́ kó wà free but gbogbo nǹkan tá a kó jọ láyé náà kì í ṣàwa lónìí fúngbà díẹ̀ náà ni but fún ìgbáyé gbádùn èmi àti wọn. Kí ni tí Yorùbá bá sọ pé kéèyàn gbìyànjú? Ẹ jọ̀ọ́ sà, ọ̀nà mélòó ni ìgbìyànjú ló pín sí? Ṣé oògùn ni wọ́n ń tà láti sọ ni àbí kéèyàn tẹpá mọ́ṣẹ́ sà? Ìgbìyànjú mẹ́ta ni. Wàá tẹpá mọ́ṣẹ́, wàá so oògùn, wàá dẹ̀ lo ọpọlọ ẹ̀. But tí o bá lè tẹpá mọ́ṣẹ́ tó bá lè so oògùn tí o bá lọ́pọlọ, ìgbìyànjú ọ̀yàn ò ní jáde rárá o. Ṣùgbọ́n tó bá ní ọpọlọ nìkan, tí o bá lè ṣiṣẹ́ díẹ̀, ìgbìyànjú ẹ máa jáde. But ọpọlọ gangan ni kókó because knowledge is power. So that is it. Tó bá ti lọ́pọlọ, ẹni tó ò ní iṣẹ́ gan tó bá lọ́pọlọ máa jẹun. Tọ́pọlọ yẹn bá sàn dì gan. So that is it. Irúfẹ́ bá wa ṣe wà níṣẹ́ ọpọlọ làwa ń jẹ àwọn oníṣẹ́. Orí bẹ́ẹ̀dì tí mo wà yẹn mo ti máa ń gbowó mi. Àbò orí pọ́ Ọba Solomon lọ ṣiṣẹ́ rí. Mi ò kí ń ṣiṣẹ́, ọwọ́ ọ̀fẹ́ lèmi máa ń gbà. Wọn dẹ̀ bí wọn rí kó má sàn. Gbogbo àgbáyé wá sìn wá ni.
àwọn kan wáyé wá gbowó àwọn kan wáyé wá ṣiṣẹ́ o àwọn kan wáyé wá tẹ̀yàn o èmi wáyé wá dòbò èmi wáyé wá tẹ̀yàn èmi wáyé wá dòbò èmi wáyé wá gbowó ni o èmi kan wáyé wá ṣiṣẹ́ o jàre o èmi wáyé wá ta tẹ́tẹ́ èmi wáyé wá jẹ tẹ́tẹ́ o èmi wáyé wá gbowó yóyóyó èmi wáyé wá tẹ̀yàn o àǹtí kìíní wáyé wá ṣe o èmi wáyé wá tẹ̀ sójú ẹ̀ ó pọ̀ next question time is go èmi ò ráyè ṣẹpẹ̀tẹ́ bò èmi ráyè I have question ṣé question yẹn ti tán ni Mr. Labola. wọn kì í máa ń ṣe ẹ̀yẹ níbí o ẹni tí ò bá ní kókò tó máa wà síbi tó bá ṣe ẹ̀yẹ níbí máa yọ àkọsẹ́jáde máa tẹ́ ètò àwọn ọ̀rọ̀ ayé. hello. Hello ọba. kí ni ìbéèrè tí? Bí Nàìjíríà ṣe wà yìí, ṣé kò ṣeé ṣe ni káwọn ìjọba kan gbé táàsì sí orí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí? ilẹ̀ wí. Mo ní bí Nàìjíríà ṣe wà ń sìn, mo ti pé business center ní gbogbo àwọn ẹlẹ́sìn ṣe gbogbo wọn. Mo ní ṣé kò ṣeé ṣe ni kí ìjọba Nàìjíríà kan gbé táàsì sórí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí, wọ́n gba táàsì wọlé. wọ́n á gbé táàsì síbi tí wọ́n dìbò fún wọn. Ilẹ̀ rí. kò sẹ́ni tó máa dìbò fún ọmọ tó bá ti bẹ́ẹ̀ sẹ́. Bọ̀ wọ́n ti ń fi owó orí gbogbo àwọn ìdámẹ́wàá wọ́n ti fi ń jà àwọn èèyàn lélẹ̀ jù. tó mo fi pé. ẹ lọ bá wọn máa fà lọ́hùn. Ọláolúwa. káfádà. ṣé ìbéèrè wà? ìbéèrè wà bàbá. ẹ ò tètè sọ̀rọ̀ ìbéèrè yẹn jẹ́ tó lé gbó. Ẹ káàbọ̀ sọ Mr. Abraham. ẹni tó bá ní ìbéèrè ní Facebook kó send request bóyá a lè gbé wọlé. àwọn Facebook wọn ò rí sí tálákà báyé Facebook jẹ́ àti gbéyàn wọlé wàhálà ẹ̀rí bó ṣe ń blink ó kàn blink ni why tó fi rí bẹ́ẹ̀. ẹni tó bá mọ̀ pé wọ́n ní ìbéèrè ní Facebook kó máa bọ̀ ní TikTok. ẹni tí ò bá ní question kó má wá síbí yìí o àwa kì í rojọ́ ń bí o àwa àmọ́ lówó níbí o àwa dẹ̀ mọ́ tálákà we are all for here. ọba o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? èmi ṣe join program sí mi mọ. announcement. So anybody tó bá wá síbí we are here for only question and answer that is all. Okay. ẹ tó bá ní ìbéèrè kó kọ sí comment section direct kó kọ sí comment section kó gbé wọn láti comment section. ẹ̀yin tẹ́ bá dẹ̀ need help náà ẹ lè send request kẹ́ kọ sí comment section pé ẹ need help kó bá gbé yín sókè. Mr. Ogo ẹ káàbọ̀ sá kí ni ìbéèrè yín sá? Dáàdì mo ti jẹ́ ẹ̀. Káàbọ̀ sá kí ni ìbéèrè yín? Ẹ sà. Ẹ sà dáàdì mi. Kí ni ìbéèrè yín sá? ṣé ẹni question tó fẹ́ béèrè tàbí ẹ̀ ní? Mo ní question tí mo fẹ́ béèrè sà. ẹ béèrè à ń gbọ́. Yes sir, mo ní kí ló dé tí kérúbù fi wá dà báyìí
àti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan sà. báwo náà ṣe dà. sá. báwo náà ṣe dà. torí gbogbo nǹkan tá à ń gbọ́ nípa kérúbù kò ń ṣe bí àwọn bàbá ṣe fi lélẹ̀ fún wa ọ̀lẹ ti pọ̀ jù so kò ń ṣe bí àwọn bàbá yẹn ṣe fi lélẹ̀ fún wa kò ń ṣe wọ́n ṣe fi lélẹ̀ la ṣe ń tẹ̀lé so nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn sà. báwo ni àwọn bàbá ṣe fi lélẹ̀ fún yín. sá. báwo ni àwọn bàbá yẹn ṣe mú lélẹ̀ fún yín. ẹ sà dáàdì sà ẹ má bínú sà pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹjọ́ sà. ṣe rí bẹ́ẹ̀mi ṣe gbọ́ kò ń ṣe bí kérúbù ṣe wà nígbà yẹn ni kérúbù ṣe tún wà nísìn. ẹ ló sà ó dà pọ̀ ọ̀rọ̀ mi ò yé yín. ok sà. lára àwọn bàbá tó mú lélẹ̀ yẹn mélòó lẹ mọ̀ nínú wọn. sá. lára àwọn bàbá tó mú lélẹ̀ yẹn mélòó lẹ mọ̀ nínú wọn. tó fi lélẹ̀ yẹn. mélòó lẹ mọ̀ nínú wọn. mi ò mọ̀ wọ́n bọ̀ mo mọ orúkọ wọn. ok bóyá ẹ dárúkọ bíi méjì. ok Mósè Orímọládé. ok ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ iṣẹ́ wo náà sọ fún yín pé Mósè Orímọládé ń ṣe. sá. iṣẹ́ wo lẹ gbọ́ nínú ìtàn wípé Mósè Orímọládé ń ṣe. mi gbọ́dọ̀ parọ́ mi mọ much níbẹ̀ yẹn sà. so why does fáwọn máa defend nǹkan tí ẹ mọ̀ fún ilẹ̀ ṣe. sá. why does fáwọn máa defend nǹkan tí ẹ mọ̀ ìpínlẹ̀ ṣe. no mo tún wò pé sà ẹ má bínú sà mo tún wò pé mo máa ń wo àwọn life yín dáadáa àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́ dẹ̀ máa ń sọ ń bẹ̀ in fact mo máa ń really enjoy ẹ̀ sà mo máa ń enjoy ẹ̀ gan. so bọ́rọ̀ gbogbo. ọ̀rọ̀ yẹn ti yé mi sẹ́ ẹ ti lábò jìnnà. Oya freedom. ẹ kúrò lọ ọba o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ mo ní question méjì o aláàkọ́ ni pé ẹ jọ̀ọ́ ṣé tí wọ́n bá obìnrin máa ń sọ pé àwọn ọkùnrin pé wọn ò ní polójú kòkòrò ni wọ́n pé wọn ò ní ìtẹ́lọ́rùn nítorí pé bóyá tọkùnrin bá ṣàgbèrè wọ́n á ní gbogbo kan làwọn fi tẹ́ ọkùnrin lọ́rùn pé kí ló yẹ kó lọ ṣàgbèrè question tí mo máa fẹ́ béèrè ni pé ṣé tí wọ́n bá fún àwọn obìnrin láyè tí kọ́ṣọ̀ ò dè wọ́n àbí ẹ̀sìn tí ẹ̀sìn ò dè wọ́n pé obìnrin lè fẹ́ ìyàwó méjì ó lè fọkọ méjì ṣé obìnrin máa nítẹ́lọ́rùn ni ṣé wọ́n máa nítẹ́lọ́rùn ṣé wọn ò ní fẹ́ ọkọ méjì àbí wọn ò ní lálè náà ni. àwọn obìnrin ló lè dá yín lónìí. wọ́n bá yín wí láìtàn. láìtàn wọ́n bá yín wí wọ́n ní ṣé tí kọ́ṣọ̀ ọ̀bá dìé tí kinní ọ̀bá dìé ṣé òní máa yàn lè kiri títì wọ́n bá ẹ wí. on mute Mr. Woman. bí àwọn ọkùnrin ṣe ń ṣe náà làwọn obìnrin náà máa ṣe tí kọ́ṣọ̀ ọ̀bá dé wọn sà. God bless you. ṣé wọ́n ti dá yín lóhùn kí ni question number 2. ok question ẹlẹ́kejì ni pé ọ̀rẹ́ mi èèyàn kan sọ ó rọ àlá kan fún mi ó ní òun lọ sí ìlú kan ìlú yẹn ó dàbí pé èèyàn gba bọ́dà wọ ibì kan pé èèyàn gba ìlú kan wọ̀ ìlú mi pé ìgbà tóun wá dé ìlú yẹn òun wá rí pé ilá so pé òun bíi pé èèyàn wá ń ká ilá yẹn èèyàn wá ń já ilá yẹn pé kí ni ìtumọ̀ àlá yẹn kí ló lè túmọ̀ sí. when ní ọ̀rẹ́ yẹn kó gbàdúrà wípé ìrìn àjò tó wà wípé kí ìgò ayé ẹ̀ kó má sí lóò nílùú rẹ̀. ok sir ẹ ṣeun sir ẹ ṣe gan sir. Ayọ̀mídé. madam Ayọ̀mídé okay. ẹ kúrọ̀lẹ́.
Hello, Mo arákùnrin ní sẹ́ni. question tí mo fẹ́ béèrè. Go on, time is going. Kí ni ó lè fà á tí ọkùnrin tó níyàwó ńlé tó wá lọ sí ọ̀dọ̀ girlfriend so tó wá padà sílé tó wá ń sọ fún girlfriend yẹn pé bóun ṣe padà sílé yẹn tí ò bá ṣe pé matrimonial home ó wà important ni pé ọkùnrin ò sí nílé yẹn ọ̀dọ̀ girlfriend yẹn ni ọkùnrin wà pé bí pé kóun padà síbẹ̀ ni kí nìkan tó lè fà á tí ọkùnrin fi máa sọ bẹ́ẹ̀ tó dẹ̀ níyàwó ńlé tí ò ń ṣe pé kò níyàwó. Torí pé òbò ìyàwó ilé yẹn rùn. Òbò girlfriend kẹ́ fresh ló fà. Question number 2. Question ẹ̀yọ̀kan tí mo ní náà nìyẹn. Ẹ sọ fún ìyàwó ilé yẹn kó lọ fomi fòbò. Santankaji, kàkàkà lójú ogun le, òrómì ẹ̀yẹ sódò òkè, onílé kéréwú, àjàmọ̀dù, olúpẹpẹ, integrity. If you have question, comment from Hello. Hello sir ọba. Kí ni ìbéèrè yín yẹn? Ẹ kú ẹ̀lẹ́ sà. Kọ́ba pẹ́ sà. Sà ìbéèrè mi àkọ́kọ́ ni pé lórí irú ọba tẹ́kọ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Mo fẹ́ sọ pé ok tó wá pé káàtún ni pé ẹ̀yin ni ọba. So òwe Yorùbá dẹ̀ sọ pé ọba bá nílé, ó bá lóko, ọba bá lórí ohun gbogbo. So èèyàn wá ṣe irú nǹkan kan fún bí a ó ṣẹ̀yìn àbí ẹ gbọ́ pé ó ń sọ̀rọ̀ àfàṣàṣì sí yín. Kí ni ìṣẹ̀rí àtẹ̀lé dá fún ẹni yẹn? Ẹ lè dá sẹ̀rí àkọ́kọ́ fún because èmi fúnra mi ń ṣe Ọlọ́run. Ok sir, ìbéèrè mi kejì ni pé mo wo láìfù bàbá wa Oríyọmí Àgídìgbò kan. Ó sọ pé àwọn sẹ̀lẹ̀ kérúbù wọn kì í ṣe kìrìsìtẹ́nì, ìjọ elétò ni wọn. Is it true? Because ó tọ̀ṣẹ̀ àti mi gan lọ́jọ́ yẹn káyọ̀ pé mo lè pè wọ́n àbí mo lè rí wọn ó tọ̀ṣẹ̀ àti mi. So mo wá fẹ́ confirm lọ́dọ̀ tí yín pé ṣé òótọ́ ni pé kérúbù and sẹ̀lẹ̀ are they not Christian anymore or what? Kérúbù Seraphim Zion Sẹ̀lẹ̀ and co. They are not a Christianity. Àwọn Pentecostal ni Christianity. So ẹ̀sìn Sẹ̀lẹ̀ Kérúbù and so on Anglican ẹ̀sìn àwọn Sadducee àti Pharisee ní wọ́n ṣe. Ẹ̀sìn àwọn Mósè, yeah. So àwọn Pentecostal ló ń ṣe Christianity. Okay. Don't say àwọn apostoli. So sẹ̀lẹ̀ àti kérúbù sí lára àwọn onígbàgbọ́ báyìí. Wọ́n onígbàgbọ́ ni wọ́n but ìlànà wọn yàtọ̀ sí ti Kristẹni. Okay sir, thank you sir ọba. Kristẹni kò lè máa fún èèyàn ní kò lè sọ pé kó wá di ẹrù ẹgbẹ́. Okay. Kristẹni ò lè sọ pé kó jẹ́ ọkọ ọ̀run nǹkan tí Kristẹni ní ní àdúrà. Okay. Àti àìjọba. Thank you so much ọba. God bless. If you have any question, you can comment according to the parameter of lololity. I need to follow Olúwa. Ọba mi bẹ́ẹ̀ sílẹ̀ drop ẹ fi Mr. Olúwa ẹ̀ lẹ́sọ̀kè. Kí ni ìwúlò bẹ́ẹ̀sì náà lókè tó kàn wá ń bẹ̀ bá láìsí? Ó dà pé ẹnìbọ̀ tó bá fẹ́ bí ìgbésẹ̀ tó Ẹ̀jọ̀ ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yìí sà? Hello sà, kí ni ìbéèrè yìí sà? Gbogbo àwọn èèyàn rò ní o.
kúrò lẹ́sà ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba ẹ kúrò lẹ́sà. Ọba ẹ kúrò lẹ́sà. Ọba ẹ kúrò lẹ́sà. Ó yá ìbéèrè question yìí. Ọba ẹ kúrò lẹ́sà. Ọba ẹ kúrò lẹ́sà. Kí ni ìbéèrè yín? Rárá sà, ẹ pẹ́ fún wa o. Question mi ni pé tí ìyàwó téèyàn fẹ́ tó ṣe wedding fún tó bá ń ṣe àṣemáṣe tínú ẹ ò dùn sí tí kò fún ẹ ní happiness tó wá rò pé kó lè dànù gbogbo ibi tó wá ń dé wọ́n wá ń sọ fún ẹ pé ẹlẹ́dẹ̀ ò kọ ìyàwó ṣé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó rílì ṣá àti pé kó máa sọ fún yàn pé kọ́lọ̀ aṣọ kan ni kó máa wọ̀ oúnjẹ kan kò gbọdọ̀ jẹ ṣé àwọn nǹkan yẹn ṣó rílì máa tàṣà. Ẹni tí ẹlẹ́dàá ò bá kọ ìyàwó ẹlẹ́dàá yan kú. Àmọ́ kan ní méjèèjì ní kó fi ìyàwó sílẹ̀ kó lálàáfíà àbí kó yan ikú ó máa ṣe kan. Wàá pẹ́ fún wa o. Ẹlẹ́dàá ọkọ ìyàwó bí ẹlẹ́wọ̀ ni mo lè lé ìyàwó 50 jáde láàárín ọ̀sẹ̀ kan tó bá ṣe wèrè tó hàn fún mi ní nǹkan tí mo fẹ́ èmi ìwọ̀n aráyè. Ó ní tèmi pẹ̀lú ẹlẹ́dàá. Wo ìwọ tó bá ní question kó comment mi ráyè. Ọmọ mi máa nǹkan tí ó wá gba tó fi wá gbó bísíǹsì ń bíbáyìí lọ́jọ́ kan báyìí. Ó dà pé mo rí wọn ní láìfù kan tó náà lọ́ fẹ́ lọ fọlọ́pàá gbé wọn. Wípé ọ̀nà ọmọ olówó ni wọ́n. Máa wo ni. Gẹ́gẹ́ bùkọ́ lọ́ọ́yà. Máa kọ́ báyìí tẹ́nu wọn tóbi báyìí. Wọ́n náà ti gba POS 20,000. Ló ń gẹ́ Bùkọ́lá kí ló kọ́ máa yẹn? Hello. Hold on ẹnìkan tó wọlé ní Facebook. Hello. Hello, ẹ kúrò lẹ. Ṣé àlàáfíà lẹ wà? Àlàáfíà sá o. Kí ni ìbéèrè yín? Báyọ̀ lórúkọ mi. Kí ni question yín? Mi ní question kankan láti béèrè nǹkan tó bá yẹ pé mo máa ń gbádùn àwọn ètò yín àti lámbà tó máa ń múlẹ̀. So mo tó rí i. Ẹ wá lọ máa wá lábàá yín kiri ní comment section. Ẹ̀yin ti Facebook ó dà ẹ́ bí wọ́n ti tún yín sílẹ̀ o. Ẹni bá mọ̀ pé o fẹ́ béèrè question ó lè send the request yìí. Kó béèrè báwo ló ṣe send the request wàá send the request. Wọn kì í mú lábàá ńlẹ̀ ń bí. Reality làwa ń sọ níbí. Àwa àbí reality làwa ń sọ. Bẹ́ẹ̀ni ọba mi. Bó dẹ̀ pé Mr. Nọ́fíù lórúkọ máà nìyẹn Nọ́fíù. Ó wá bí nígbà ẹ̀. Bí ẹ̀ẹ̀mejì. Tó ní òun ní POS kan something like that. Bẹ́ẹ̀ni sà. Wọ́n náà ọmọ olówó ni. Àwọn náà fi scam ni o. Kó máa scam ọ̀pọ̀ èèyàn. Wọ́n ti lọ fọlọ́pàá gbélé ni. Lẹ́ẹ̀pọ̀ àwọn àti mọ́mì wọn lọ́jọ́ máa ń ṣe. Tí ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ lẹ́sọ fọ́ bá àbí. Mo ní kẹ́jú mọ́mì wọn lọ́jọ́. Ìjọ ni mo rẹ̀. Mr. Maureen ẹ káàbọ̀ máa. Hello bàbá. Kí ni ìbéèrè yìí sà? Hello sir. Ẹ kúrò lẹ sà. Kí ni question yín? Ọba àgbáyé ìbá yín sá o. Kí ni ìbéèrè yìí sà? Wọ́n ní mi láìkì ká máa dúbà ká máa sọ. Hello. Go straight to the point. Kábíyèsí bàbá o. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ibo là ń lọ lẹ́yìn ayé yìí? Ọ̀dọ̀ ẹ̀kan ni. Ọba mi that means pé ọba mi mo fẹ́ bèrè question kan sà. That means pé àwọn ikán yẹn gan-an sì ní long lifespan ju àwọn èèyàn lọ. Àbí sorry that means pé àwọn ikán yẹn gan sì máa gbádùn ayé ju àwọn èèyàn lọ. Gbogbo nǹkan tó bá wọn kó jẹ́ láyé kan ló máa padà gbádùn ẹ̀gbẹ́. Nǹkan tó wá dùn mí ní òbò tó gbé lẹ̀ báyìí láyè a lọ gbé fún Canada àdá.
lẹ́yìn yìí ó dùn mí o. Hello, ta ló wọlé ní Facebook? tó bá ti wọlé tó ti tètè sọ̀rọ̀ ní Facebook mo já ìdànù ní bíbí ìwọ tó bá ní béèrè má wá síbí o bíbí ò kì í ṣe léré o wọ́n máa ń béèrè question and answer níbí ni tó bá ti ní béèrè ní kó send request ní Facebook tó bá ní béèrè má send request you don't have time here. Hello, ọba àgbáyé. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tiyín? Mi béèrè wọlé kí n kí yín ni o, ẹ wíṣọ olúwa o. Ẹ̀tíkẹ́tì sápò tẹ́lẹ̀ àbí? Anybody bá kí mi máa ní káyìrá pamọ́. Ṣé mo sọ fún yín bẹ́ẹ̀ fún mi? Mo ní anybody má kí mi pé kó béèrè question. Ẹni tó bá mọ̀ pé wọ́n ní question kó má send request yìí. Mi ò ní èdè kíkí anybody. Mo fẹ́ jẹ ni. We are here for only question and answer, nothing more. Only question and answer. Tó bá mọ̀ pé o ní question, má send request sí mi. Kí ni tèmi pẹ̀lú greeting? Kí ni tèmi pẹ̀lú ìjẹ́ first time ọ̀gbọ́n mi? Lóhùn kò jẹ́ second time. Mr. Yẹ káàbọ̀, kí ni ìbéèrè yìí sà? Orúkọ mi ni Ayọ̀. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé tí a bá kúrò láyé yìí tá a bá bọ́ sí ọwọ́ ikán ṣé a rí àánú gbà lọ́wọ́ ikán bí Ọlọ́run ṣe ń ṣe àánú fún wa? Ìran ọ̀dájú ló bí ikán kò ń sàánú anybody. Àjẹpani wọ́n á jẹ́ tókótókó. Bẹ́ẹ̀ni, ikán tẹ́bi ti ń pa tẹ́lẹ̀. Ikán kì í sàánú èèyàn. Gbogbo bíi pàlápàlà fùrọ̀ yẹn ló máa kọ́kọ́ tẹnu dé. Ẹ bá kọ́ kó ẹnu gún òbò báyìí. Ẹ máa ṣe ní òbò rí. Ọba mi o. Ẹ máa ṣe ní òbò rí. Gbogbo ilẹ̀kẹ̀ tó kú àìrá máa pa ayé dà. Ẹ lọ gbé ìbò tó yẹ kẹ́ fún wa ní àwa boys ká fi sára ní ìdẹ lọ gbé fún ẹ tọ́jú ẹ̀ fún kán. Kò bá wà aṣọ dúdú. Ọba mi ọ̀rọ̀ àlùfáàṣálẹ̀ sọ yẹn o. O lè tó gbowó màá tún san. Ṣé wọ́n ẹ̀sẹ̀ ń gbà ní? Ọba mi yẹ tẹ̀sí màtí ló ń gẹ́ bùkọ́ lọ yọ́yọ́yọ́. Ọ̀rọ̀ wo ni mo sọ náà mi létí? Ọba mi ó ti lọ, mi fẹ́ mú yín. No, mú mi jọ. Ọba mi mú yín sẹ́. Mi ò rẹ́dí àti mú yín. Jọ mú mi. Ọba mi fẹ́ mú yín. Inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè mú mi. Ọba mi èmi ti ní mi ní mú yín. Ọ̀rọ̀ wo lẹ́sọ̀ pé mo sọ ẹ̀ ṣàlàyé. Ọba mi mú yín sẹ́. Táwọn èèyàn bá ti mú yín tó bá ní kí n. Àmì ń jà tí mo bá wọn. Ọ̀nà lóko dá kí ẹ máa ṣe ojú ìṣáájú. Ọba mi àyà mi ń já ní ìbẹ̀rù bójó. Ẹ káàbọ̀ Madam Mariam. Jẹ́ kí n gbé sí àlejò wọlé bóyá lóòótọ́ lórí. Ló gẹ́ Bùkọ́lá sí mo lulẹ̀ ni. Ló gẹ́ Bùkọ́lá máa yọ ẹ́ dànù. Ó dà pọ̀ àmì. Ló gẹ́ Bùkọ́lá. Wọ́n àmì ṣe. Madam Mariam ẹ káàbọ̀ mà, kí ni ìbéèrè yín mà? Gbogbo ẹ̀yin tí a bá fẹ́ kí ọba ṣàánú yín ẹ send request òkè o tí ọ̀rọ̀ yín bá wà reasonable ọba máa help yín o. Kábíyèsí mi ò gbọ́kọ̀. Ṣé lè náà ọba mi máa tó jàn yín máa tó délé nsìn. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mi ò gbọ́. Kí láìtọ́ mo kàn gbọ́ pé àlùfàǹṣá gbà kí ló bá sọ ń sìn kò yé mi. Alẹ́ mi kò gbọ́ mọ́. Challenge mi ìgbọ́ mọ́ sẹ́sítà mi. Hold on. Kí lẹ wí?
mo ní títí láìsàn ẹ̀ mo kọ̀ gbà ọba ẹ ti sọ àlùfàǹṣá o mo rò pé sọ àlùfàǹṣá mo wá sáré forí mi rò pé kí ló bá sọ so kò yé mi. Lightons mo fẹ́ ká bring face ẹ̀ wá sókè kí ni mo sọ. ọba mi àní mo ṣe kéèsì mọ́ mi ò ní lọ́ọ̀yà. ọba sọ pé kọ́tà bá lè parí ká má máa bẹ̀rẹ̀. mi ṣe kéèsì mọ́ ọba lè lọ twist ẹ̀ sí pé màá tún padà sanwó. ẹ mọ̀ bá ẹjọ́. mi mú ọ. ọba ní mo mi jọ mo ti rẹ́rìn yó. Charlie di oye bá dẹ̀ pọ̀ tó fẹ́ ṣe fẹ́ kéèmì àti lóge bùbọ́lá. Alíbẹ̀ sọ pé ẹ sáré pín bèbè àti lóge bùbọ́lá ọbẹ̀ ló tún sọ yìí o. ẹ bá sì tún mú ní ìfún sí àlejò kan náà. ilẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan ní ọ̀gbọ́n dáadáa. èmi lẹ̀ ń bá wí. ìgbà 50,000. láìtọ̀ ẹ sọ. ọba èmi lẹ̀ ń bá wí. ọba èmi lẹ̀ ń bá wí. kí ni mo sọ lẹ́ẹ̀kan jọ lọ́gẹ́ Bùkọ́lá. ẹni tí mi bá fi gbé kíní gbogbo àwọn tá a gbé kíní wa pé àìrá òun ló máa pa gbogbo wa. ẹ̀yin tí ẹ ò sí kíni gbogbo ẹ̀yin tí ẹ tọ́jú òògùn gbára ló máa pa yín lóòótọ́. tá a gbé wá bá yín. ọ̀rọ̀ àlùfàṣà nìyẹn. bá mi wà ṣọ́ kò sí ìyèmí ọmọ bí àlùfàṣà ni ọmọ. wáyé tó sì ń sáré kiri owó màá yé mọ́tò. ọmọ mi ò ní mi ìṣẹ́jọ́. bá mi ṣe jọ́sẹ̀. yá lè di ọ̀rọ̀ yìí kọ́ kí sọ̀rọ̀ àlùfàṣà ni. lórí èmi lẹ̀ ń bá sọ̀rọ̀ lọ pé wọ́n tó yẹ kí n gbé wá ẹ dẹ̀ fi ọ̀rọ̀ yẹn sáàárín ẹ̀. ọba mi ẹ̀ kàn sọ̀rọ̀ ni ẹ̀ kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ba láìtàn ó bá wọn ló fi lọ́ọ́ fi sílẹ̀. Charlie tèmi gangan lọ́sìn bá wí táìmì èmi lọ́sìn bá wí. ó yẹ nǹkan tẹ̀ sọ yìí ṣùọ́ fún yín àyẹn gbowó yìí yẹn fèsì ọba. ṣé mo lulẹ̀ àbí mi ò lulẹ̀ that way to get 50,000 time is going. ọba mi ẹ lulẹ̀ sá. bẹ́ẹ̀ ni sá ẹ lulẹ̀ o. ọba ti mú kan. jáde ṣé mo lulẹ̀ àbí mi ò lulẹ̀. ọ̀rọ̀ yóò tí ì yé mi sómi tí mo bóyá lulẹ̀ abẹ́ lulẹ̀ o. kò tí ì yé mi. ṣàlàyé fún wọn ṣáìtẹ̀. à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni mo dẹ̀ sọ wípé. láìtàn ẹgbẹ́nu sí mike. ok sọ̀rọ̀ fún wọn láìtàn. mi ń bá mi wípé yẹ kí n gbé. mi ò bá ẹ wí mo sọ generally ni. ìmísàlì èmi lẹ̀ ń bá wípé yẹ kí n gbé Pùnání tiwa. so àárín ọ̀rọ̀ yẹn lẹ́tí. èyí tèmi gbọ́ ọba ní ó yẹ kẹ́ gbókò wá fún tó yẹ kẹ́ gbókò wá fún àwa boys. mo ní àwọn obìnrin tí ò gbókò sílẹ̀ kí àwọn boys fi sara ẹni tí gbára máa pa wọ́n sẹ̀. àbí ìbí mo ti sọ nìyẹn. èmi lẹ kọ́kọ́ ń bá wí sí ọba mi pé yẹ kí n gbé wá. mo sọ jẹ́ ok láti sọ pé ẹ̀yin ni mò ń bá wí lóòótọ́ ni ok so ok ọ̀rọ̀ náà ni ẹ ṣáà lè ṣe mo lù dàbí. nǹkan tí mo bá sọ pé ẹ lulẹ̀ bọ̀ nǹkan tẹ́ ẹ̀ fi lulẹ̀ ni pé ẹ ń ṣe teaching lọ́wọ́ ẹ lọ́dọ̀ bá ṣe teaching lọ́wọ́ ká má mú yín. mo máa báwo ló ti lọ gba lédè sílẹ̀ náà ló tó fi sọ síta. mo mọ̀ kọ́ gbàgbé mo fi sáré já wọn torí èèyàn kan ló wá béèrè question tó mọ́rọ̀ yẹn wá. mo burú owó mà yìí mo burú. ọba mi tó yẹ mọ ẹsẹ pé mi ò ṣẹjọ́ sorry my king. ṣẹjọ́ ọba mi. ọbẹ̀ wá mi. ọba mi tó pé mi ò ṣẹjọ́. mo fẹ́ kí wọ́n pé bíi mẹ́ta kí lè gba 150 papọ̀ lọ́kàn náà. kálí mi náà sọ pé lulẹ̀ ní ẹ̀ṣẹ̀ máa yọ sí wa. ọba mi náà mo sọ pé mi ò ṣẹjọ́ mọ́sẹ̀ ìgbà tí mo padà ríro. ó ti dé yes. ó sẹ́ni ká lọ sọ yìí ó sáré nǹkan tó dẹ̀ ṣe yìí ó dùn mí. ọba ẹ̀mẹ́ má bínú ẹ̀yìn náà ní ká máa sòótọ́ ẹ má bínú. wàá kàn sọ títí ẹjọ́ míì ó ní sọ̀rọ̀ wàá kàn sọ títí ẹ pé èmi ò rò pé ẹ jẹ̀bi o láì sọ ó ní ìdíkùn ti dé díjì. ó ti yé mi báyìí. mo máa kàn pè lọ́wọ́ ẹ̀ wípé kí là ń sin lọ́wọ́ ètò wo là ń sin question and answer why does it happen. so wo ló dẹ̀ ní oh bless my king. Congratulations láìtàn. bàlá ẹ ṣe. kò bá ké haha hó lọ́sàn. ọba mi kò dé wá sówó lọ́ọ̀ mi yóò máa sún wọn dùn mí. Alaye mi ò ní kojú àìní wù ẹ́ bí mo sọ pé tó bá fẹ́ mú mi fara balẹ̀. Remember all this law. ó dùn mí o.
bó ti jábọ́ yẹn. ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè ẹ kábíyèsí send ọba request màá ẹ̀yin tẹ́ bá join need padà mo help fẹ́ sáré ẹ hand send over ṣe gbọ́ request. mo fẹ́ hand over fẹ́ni tó fẹ́ gbaṣẹ́ màá join We are later here for only questions I miss you and my king. answers. We miss you too. ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ọba àti ẹ̀yin tí ẹ bá need help ẹ send request yín kí ọba dá yín lóhùn lénìí. Jábìjàbí owó wà ńlẹ̀ tí a fẹ́ fi ṣe àánú. Ẹ send request yín New Glory. Níbi tí owó pọ̀ tó mi ò ta tẹ́tẹ́ lónìí. Bẹ́ẹ̀ ni ọba mi. Àwọn pásítọ̀ ìlera gbádùn. Ó ga ọ. Ọba mi ó ní ọ̀run méje ló wà. How true is it? Mélòó náà ti déré ń bẹ̀? Èmi ò débi kankan o. Ní ìbá kan lọ mo kàn máa ń rí ní ìdánwò kankan. Sọ̀rọ̀ wọ̀nyẹn, wọ́n kàn ń wí kàntàkàntà. Ibi tí o bá ti déré wọ́n máa sọ̀rọ̀ nípa ààrùn ìfẹ́ gbọ́. Ọ̀run méje. Ẹ send request ká wá béèrè question lọ́wọ́ ọba mi o. Jábìjàbí owó wà ńlẹ̀ o. Mr. Tijani, send your request. Okay, where are you from? Ọba mi níbo lẹ ti wá? Inú àárín àwọn ẹ̀wọ̀n ni mo ti wá. Oya best kí ni ìbéèrè yẹn? Béèrè tí mo fẹ́ okay. Mo fẹ́ béèrè ọba. Béèrè tí mo fẹ́ béèrè ni pé pé nínú Quran wọ́n wà ń bẹ̀ pé nígbà tá a bá kú pé wọ́n sì tún padà gbé wa dìde. Wọ́n fẹ́ béèrè pé ṣé òótọ́ ni àbó òótọ́ kọ́ sà. Àwọn èèyàn á lè kẹ́kọ̀ọ́ látara. Ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ rí ni wọ́n lè wá ròyìn fún wa.